náà ló sọ fún wa nínú Al-Qur'an pé fa'alu lima yurid tó bá wọ́n wá sí ṣe tí ó lè ṣe ẹni tí ó fún láyé. Tọ́ Ọlọ́run bá tó wá fi gbogbo wa dára ló dá lónìí náà láti fún. A kí àwọn bàbá wa, àwọn àfáà wa tí wọ́n ti lọ láti bí tí wọ́n ti bẹ̀rẹ̀ débi tó dé ọlọ́pàá lè yá fi wọn lọ́dún ìyá wa sí ẹ̀dá ìlú ọ̀pá. Lẹ́yìn tí a kí láti tọrọ òkè fún àwọn bàbá tí wọ́n ṣẹ̀wá lẹ̀ tán, gbogbo àwọn bàbá wa, àwọn àfáà wa tí wọ́n ń bẹ lórí ìjòkó, Ọlọ́run dákun bá ti gbọ́ rẹ̀ mí wa. Àjòjì ní ìlú Èkó tí mo wà yìí, ibi tí mo ti ń sọ̀rọ̀ yìí àjòjì ní mí. Ẹ̀yin bàbá wa lè sọ pé àjòjì kò lè tẹ̀lẹ̀ bí onílẹ̀ ọmọ bá lọ já síbi tí ò yẹ. Wọ́n mo gbà pé wọ́n bá ti wí ẹ̀yin bàbá wa ẹ̀yin Ọlọ́run yìí. Ẹni tó lọ́wọ́ sí ìlọ́dún sí ní ẹni tí ilẹ̀ sì fi ń sípẹ̀ wá lọ́nà ní ọlọ́wọ́ bàbá rẹ̀. Màá wá fi tèmi jọ Ànábì wa Muhammad. Òun náà ni ẹni tó ti pé kúndú wá sọ̀rọ̀ Hásánà ní Ànábì. Nígbà tí Ọlọ́run tó dá Ànábì tó fi ọlá fún Ànábì lórí sí ìfọ̀ àwọn tó sáájú ẹ̀. Wọ́n fi ń pè ní akẹ́yìndé mẹ́ta. Nígbà tí Ọlọ́run wá sọ fún Ànábì pé ìwò òjíṣẹ́ mi ọ̀fẹ́ kọ wá kí mi ní sábà. Àwọn àfáà ní ìrìnàjò tó lọ mú Ànábì rìn òun náà ní Al-Isra wal-Mi'raj. Nígbà tí Ànábì ń kún sánmà lọ, Ànábì ọmọ bó ti fẹ́ kí Ọlọ́run, Ọlọ́run náà ọmọ bó ti fẹ́ kẹ́yìn bàbá wa wà wá. Èyí ọ̀nà tí mo fẹ́ gbà kí Ànábì ọmọ bó ti fẹ́ kí Ọlọ́run. Nígbà tó wá débẹ̀, Ọlọ́run kúrò láti ń kí. Ànábì ò sì mọ ta ló tó fẹ́ béèrè ọ̀nà lọ́wọ́ ẹ̀. Ọlọ́run kò sí ìrántí bìrì ìlú sáà Ànábì láti wá fún òun. Ànábì wá wà nínú gíní kọ̀mọ́ tí ó ṣe. Bẹ́ẹ̀ni náà tí wọ́n ní ìwọ̀n mọ́tò tí wọ́n wọlé wà náà. Nígbà tí Ànábì tó lọ́wọ́ sì gbà pé At-tahiyyatu lillah, Az-zakiyatu lillah. Bákan bí ọmọ tí ó fi kọ́ lọ́nà sáà lọ pé sọ̀bá olùkẹ́ ìyá àwọn àṣẹ Ànábì ọ̀gbìn tí ó wù Ànábì sí ní At-tahiyyatu tó tí bá ń jẹ́ ẹ̀yìn wọ́n náà wà lórí. Az-zakiyatu lillah, gbogbo téèyàn fi ń sàpọ̀ èèyàn pátá, téèyàn fi ń tẹríba fún èèyàn pátá, téèyàn fi ń kí èèyàn pátá tù wọ́n náà ni. Àbùtọ̀ yìí bá tù, salawatu lillah. Àwọn ìwọ̀n tù yà òkìkí ọmọ bẹ́ẹ̀ ní àwọn sọ pé bí ìwọ̀n tó fẹ́ jẹ́ ọmọ tó fẹ́ ìbàbá wa. Gbogbo tí àwọn àfáà tí wọ́n fi ń kí àwọn àfáà ni mo fi kí yín. Mo fi orúkọ Ọlọ́run tó tóbi tẹ́ẹ̀fí ń jẹ́ èèyàn tẹ́ẹ̀fí ń jà àfáà ni mo fi kí yín. Mo fi ìfẹ́ tá a ní sí Ànábì, tá a fi ń tẹ̀lé Ànábì, tá a fi ń gbórúkọ Ànábì ìjà oní náà fi kí yín. Ọlọ́run kan yóò máa fi ìbò kí yín lọ. Ẹ dákun ẹ yá fi ìbò yọ lọ, ẹ gbà tó ti kí yín. Mi ìmọ̀ mo fẹ́ máa dá ọkọ̀ yẹ kí kódà kí a sọ pé wá kí àwọn àfáà àfúnṣẹ́jú mẹ́wàá ti tó. Torí pé àdìgbò làbá wọ́n náà tàbí àbíyá gbogbo àwọn ànábì tí wọ́n ti lọ náà bá láyé. Ìyẹn táwọn ànábì ṣe yẹ òun làwọn àbá ń ṣe lọ́wọ́. Kọ́nà ń dàpọ̀ ọba ní kí ìjọba àtàkùn lọ, ọba ní lọ rẹ̀ ní ọba ní fi yín lẹ̀, bismillahi ìdábí làkùnjà. المختار tó wọ́n ní ká ra sọ̀rọ̀ nípa wọ́n kìlù dùá wọ́n táwọn ní bẹ́ fún àdúrà ṣíṣe. Inú mi dùn àwọn MC wọ́n sọ̀rọ̀ kan sí àwọn àfáàní
wọ́n ní wọ́n fi àwọn báwọn kan fi àwọn pé kí ni ṣé àmì Ọlọ́run kí ni wọ́n lò náà. wọ́n tẹ̀lé tí èèyàn bá dé kò sí pé èèyàn ti lè farakamọ́ tó èèyàn ó ṣe kí ni èèyàn ó mọ̀ náà ni kò sí bí èèyàn ti lè máa dọ́gbọ́n tó ànábì ló kó wa pé tó bá fẹ́ mọ̀ ọ̀rọ̀ ẹnì kejì rẹ ìlọ bá rìnrìn àjò tàbí kó o bá gbé fọ́jọ́ mẹ́ta láàrin ọjọ́ mẹ́ta gbogbo tí ó jà sí yóò tù sí ọ lọ́wọ́ àṣẹ ọlọ́run àti ìlú rẹ̀ sọ bẹ́ẹ̀. nígbà tí ṣéèkù sọ̀rọ̀ yọ wá ń mèmí náà rántí tẹ́ni kí n wá sọ pa fọ́tò ìdùá ṣéèkù wa àmì ọlọ́run tó lọ́ bá lè lọ rẹ̀ mí wa aládùúgbò àwọn tẹ́bí náà sì lè jẹ́rìí sí ìfọ̀ àbúrò. mo mọ̀ wọ́n ní ìsìn pé mo rí wọn dáadọ́ ríra báyìí kò tí ì ju bí oṣù mẹ́ta àwọn lọ. torí pé a ti pàdé wọn lọ́nà ní January mẹ́ta àwọn lọ. mo dé Mọ̀dínà wọ́n ní rúùmù kan lè máa lò wọ́n kò tẹ́lẹ̀ yẹ wọ́n ṣàgbé mi lòkè àwọn ẹni ọkọ̀ bá sọ fún mi. mi ò sì mọ̀ wọ́n rí rárá. kódà wọ́n kàn máa ń gbọ́ wá sí wọn mo máa ń rí wọn lórí wọ́n pé mo rí wọn bá ríra rí. inú tí yóò sì lọ dá ní Ọlọ́run ẹni Ọlọ́run yìí ju àwọn fún yẹn tí yóò fi ẹlòmíì tó bá jẹ èmi ni kíní èmi ni lágbàá èmi ni kíní yọmọ tò ní tí yóò tiẹ̀ bí èèyàn ọjọ́ kẹta mo tó mọ̀ pé àmì Ọlọ́run kí ló ti bẹ̀rẹ̀ àwọn sọ a ní àwọn sílẹ̀tì Nàìjíríà àwọn náà ni wọ́n á ní ẹnìkan bọ̀ wá gbé àwọn mo ní student ní Jamia Madina mo ní student tó lé ní 30 mo ní gbogbo wọn sì bẹ̀rẹ̀ mọ bí mo wà ẹ̀gbọ́n àgbà wà ní sí ìbẹ̀rẹ̀ wọn nígbà tí wọ́n á dé pẹ̀lú ẹni tí ṣèkú náà wọn náà sọ pé tí ìjà ìyọ̀ mo ní láti jẹ tàbí mo ti ń sùn ti ṣé wù mo láti jẹ tàbí mo ti ń sùn ti ṣé Ọlọ́run mi o inú mi dùn wọ́n á mọ̀ ṣe ìdáyà ṣe bí tẹ̀yìn ẹni Ọlọ́run ti rí lọ. kí wọ́n mú bí pàdé wí pé wọ́n ní ká ṣe fọ́tò ìwà ẹni ìlú àṣẹ pọ̀ náà. àjọ gbé Mọ̀dínà òtẹ́ẹ̀lì ọjọ́ mẹ́rin náà ló pẹ̀. ṣé wọ́n jí kú olóore lásìkò òtún tó èmi ò ní tì jí wà láì wọ́n ti wà ní kára. tí n bá wẹ̀ bẹ́ẹ̀ báyìí ṣé ewu padà wọ́n ti wọ́n sí ara mi. òtútù Mọ̀dínà ti di agbára. òtútù wúra tá a ṣe ní January mo ní agbára pọ̀. ṣé kò ti lọ sí haram nínú òtútù wà láì lò lé lọ. wọ́n lọ wọ́n sí àlùpà kí ni mọ́sálásí tó ń bẹ ní fọ́ọ̀nù wọ́n ní òtẹ́ẹ̀lì wà máa ń kí ẹ̀. ṣé wọ́n wá ní vitamin sókè wọ́n dẹ̀ ká fún ara wọlé ní àwọn. èmi náà wá kí wọn jẹ́ wọn lọ sí haram wọ́n ẹ̀rù táwọn wọn jókòó wà fún àwọn sì ti làwọn ọmọ sí àwọn ní àṣùwà. ìjọba wa ń bẹ ṣé wà ní ìyàdọ̀ tó kò ní wọ́n fẹ́ wọ àlẹ́háwùdù lọ lẹ́yìn ìgbà tí bá kí ànábì jà ànábì sọ fún wa wípé inna bayna bayti wa minbari rawdatun jannah láàrin ilé ìgbé ànábì ànábì tó bẹ̀rẹ̀ náà àtúrí nígbà táwọn ti ń kírun láàrin méjèèjì àbàtà àlùjànnà bẹ̀rẹ̀ rawdatun jannah kò sí ní tó bá débẹ̀ tó bá bẹ lóhùn ọlọ́run ló ṣe bẹ̀. ṣé àbúrò lónìí àgbọ̀dọ̀ wọ rawdatun jannah èrò sì pọ̀ èrò pọ̀ débi pé nígbà tí a kí wọn tán ká tó débẹ̀ tí a sì àwọ̀ àṣàlùwà a sì jókòó àṣàlùwà. àwọn aláwọ̀ náà láti kó wọn ìlú lọ́dún ìdáná náà a sì bẹ́ẹ̀ tó wákàtí kan àbọ̀ rẹ̀. ṣé ká padà wà lẹ́yìn àwọn sùúrù wọ́n ní àyè fún ọ̀hún sí ìgbà aláwọ̀ rẹ̀ lónìí. òní làwọn ń wí pé a bá wọ ọ̀gá ọ̀gá aláwọ̀ rẹ̀. wọ́n sì máa wọ̀ àdúrà náà la ṣe wàláhì nínú tí kíkì tó wá rí èmi tó ń sọ sínú ara mi pé tí wọ́n bá lámì Ọlọ́run dà àmì Ọlọ́run. torí pé kí wọ́n dẹ́ kí n sílẹ̀ ni pé à ń ṣàdúrà lọ́wọ́ kí ẹ̀kọ́ àdókòó báyìí ká bẹ̀rẹ̀ àdúrà báyìí
ṣé wọ́n àwọn èèyàn pé ṣé wọ́n pè lé mi ẹ máa mọ ẹni mọ̀ sábà kò lọ́wọ́ bá yóò àkókò tẹ bá fẹ́ sábà sọ àyè àjọ àwọn wà gé ìwà ìlà ìṣe káàkó ó túmọ̀ sí pé òye ṣe pé tó fẹ́ ara wọn. wọ́n lè tó rántí àwọn ará ilé wọ́n tó rántí àwọn ẹni tí ó sọ wọ́n lè ń sàkó àwọn ọ̀rẹ́. mo ti lọ mọ́ ẹ̀wọ̀n yìí tí mo lọ sí mọ́ra ń ṣe tàwa fún mi lẹ́ẹ̀méje ń sì jáde ń lọ sí mọ̀tọ́ wọn ìwọ̀lú mà ń sì wọ́n fílà lóòótẹ́ ìlú. ṣùgbọ́n pàtàkì wọn kó lu Màdínà tàbí wọn padà sí Mọ́kà òtẹ́ẹ̀lì kẹ́nà wọn tún fún àwọn rúùmù kẹ́nà láti lọ gbé wọn ní àwọn ẹgbẹ́ ìlà wàlúwàmù tí ó bá jẹ́ pé ṣéèkù ní ìkẹ́kẹ́ tí ń ta kó sí ni tàbí wọ́n ní ìkẹ́kẹ́ tó ń gbé wá tí ń dà á lẹ̀ ni tàbí wọ́n ní ìkẹ́kẹ́ tó yẹ pé àbẹ̀mí ọmọ tí ìsàníyàn pé mo fẹ́ sọ ẹni ló wàlúwà àdúrà ni. àwọn abẹ́ tàwa kù lọ́jọ́ kan ọjọ́ kẹta tá a dé Mọ́kà ni ojoojúmọ́ làwọn lọ tàwa. ṣé buhari yàtọ̀ tó ní náà yà ṣe wọ́n ní lónìí a ṣe tàwa méje lẹ́ẹ̀méje ṣé tàwa méje lẹ́wà láì láti ọmọ ojú lọ sí wọn àbí òṣèré wà láì ṣe fún ẹ wọ́n náà ṣe tàwa méje lẹ́ẹ̀méje wọ́n ní ọ̀nà ṣé mo ní àti àwọn abẹ̀rẹ̀ látàkùn kan àṣìparí ẹ̀sìn wọn ń pe ìrun àṣùbà àti tàwáfù dẹni ẹ̀jẹ̀ pé inú Káàbà máa ń fún ni àsùnmọ́ bí àwọn yóò sùnmọ́ bí tí bẹ́ẹ̀tù gángan wà tó pé tó bá tàwáfù lọ bí ìṣẹ́jú náà yóò ti padà ibi náà tó wà ní jìnnà wọn ń tàwáfù àwọn àṣẹ méje lẹ́ẹ̀mejì bẹ́ẹ̀ náà ṣé mo tún máa ẹ̀yin alẹ́ ẹ máa sàṣọ ọkùnrin tẹ́ ẹ bá ń fẹ́ ẹ̀yẹ sá máa wí tẹ́ ẹ bá ń fẹ́ ẹ sá máa ṣàdúrà lóru àwọn wà lóru wọn ní tí ìjì Nàìjíríà rárá tó tí àwọn àti ìgbà náà àwọn àṣà omi wọn ní tí ìjì ṣàdúrà bá fi yẹn títí bẹ́ẹ̀ bá ti ṣe rò ó túmọ̀ sí wọn lọ pàtàkì àdúrà àdúrà ọmọ ọba àdìgbò ọlá wọ́n tẹ̀ sọ fún wọn wípé àbùkù làwọn kùnkùn àdúróní àṣẹjìkùnlẹ̀kùn iná lẹ́dí iná yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dáàbì ní ọjọ́ ọba sọ àṣé inú ọmọ máa ń dùn sí ká bí òun àṣé ká bí ọlọ́run ń fẹ́. Ọlọ́run ní ìwà Ànábì sọ fáwọn èèyàn pé àdéhùn ní ẹ pè mí ẹ kú gbogbo tẹ ẹ bá ń fẹ́ gbogbo bùkátà yín iwájú èmi Ọlọ́run oníkẹ́ ẹ gbé bùkátà yín sí iwájú èmi Ọlọ́run oníkẹ́ ẹ tọrọ gbogbo tẹ ẹ bá ń fẹ́ lóore gbogbo tí bá ń dùn yín lọ́kàn gbogbo tí bá ń jẹ́ fìtínà tẹ ẹ fẹ́ iwájú èmi Ọlọ́run oníkẹ́ ẹ dojú ẹ kọ́. Ọlọ́run wá sàdéhùn fún wa ẹ̀wọ̀n náà lọ́jọ́ náà wọ́n tó Ọlọ́run ní ẹ pè mí automatically instantly apparently ló ń ṣe kí ni lọ́wọ́ ọjà wa lò. Ọlọ́run tó wá ní ṣùgbọ́n ẹ wá lọ mọ̀ pé ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá fẹ́ ní Ọlọ́run tẹ́ ẹ fi mí lẹ̀ tẹ́ ẹ pè mí tẹ́ ẹ pè mí tẹ́ ẹ tọrọ tẹ́ ẹ bá ń fẹ́ lọ́dọ̀ èmi Ọlọ́run tí Ọlọ́run bá lòún ṣe fún wa. Ọlọ́run bá ní irú àwọn ẹni bẹ́ẹ̀ owó jẹ wọ́n yá owó dẹ̀ kó wọn dà sínú wọn náà àti ká bí Ọlọ́run àṣọ orin tó pọ̀ ṣe fún wa ìgbẹ́ ńlá ni ká bí Ọlọ́run. Èyí máa ń bẹ Ọlọ́run fúnra rẹ̀ tó bá dé ọdún pé mo lè pẹ́ náà mo lè ṣe. Èyí dẹ̀ tún máa ń bẹ àwọn ẹni Ọlọ́run pé ẹ ṣàdúrà fún mi lọ́dọ̀ àwọn bàbá pé ẹgbẹ́ náà fún mi lọ sọ́dọ̀ àwọn èèyàn pé ẹ fi àlùbáríkà ara yín ẹbí bẹ́ẹ̀ náà fún èèyàn máa ń ṣe bẹ́ẹ̀. Tẹ̀ bá wá ṣe bẹ́ẹ̀ tán àdúrà àwọn ọmọ ń gbà sóríṣiríṣi ọ̀nà èyí ń ṣàdúrà yóò gbà sí ìyọ̀bá fẹ́. Èyí ń ṣàdúrà Ọlọ́run bá nígbà ọlá yóò gbọ́ pé
ṣé mọ́tò lọ́wọ́ pé ìwà ń lò fún mọ́tò torí tí n bá fọ́ mọ́tò lásìkò yìí ikú rẹ̀ ti súnmọ́ nù ọlọ́run wá lè jìnnà pẹ̀lú ìfún ọlọ́run fi àdúrà ó tún máa ń fi ń ti àdúrà jìnnà fún yẹn ọ̀rọ̀ wa ni káwá ṣàdúrà káwá sì ní àdúrà ọ̀rẹ́ ẹni ká ṣàdúrà ká ṣe sọ́dákọ̀ àdúrà ọ̀rẹ́ ẹni ká ṣàdúrà ká ṣe sàárà àdúrà kájú àdúrà ṣe tó lè máa gbà. Owó tá a fi lọ́wọ́ kọ́ lọ́ba lè gbà. Àmín. Ẹ̀tẹ́wàdúrà yàrá tọ̀tọ̀. Gbogbo oore tí ń bẹ náà Al-Kùránì tí ọlọ́ọ̀ba tó tọrọ fáwọn èèyàn rẹ̀ táwọn ànábì ọlọ́run táwọn bàbá àwọn ẹni ọlọ́run àwọn àbá àgbà láyé tí wọ́n fi bí ọlọ́run nínú Al-Kùránì ọlọ́run sì wá sí gbogbo wa. Gbogbo tí ń jẹ́ aburú nínú Al-Kùránì táwọn ànábì ọlọ́run fi wá ẹ̀sọ́ kúrò táwọn àgbààfà tí wọ́n mọ ti fún tẹ̀dọ̀ Al-Kùránì tí wọ́n fi tọrọ àlùbákò bẹ̀ ọlọ́run bí àlùbákò lórí. Kútùbà ti lọ náà nù wọ́n náà ṣe ámínà. Àwa wà àmì ọlọ́run lára ṣé ìwà àmì ọlọ́run ọlọ́run wá jẹ́ káwa náà rí àmì ọlọ́run ọlọ́run ṣe àmì ọlọ́run káwa náà owó tá a gbé débì ọlọ́run bá ní lékún owó tá a gbé débì ọlọ́run bá ní mú kó oore tá a rún ṣe ọlọ́run tá a fi ṣe fún wa owó tí bá ń bà wá nínú jẹ́ ọlọ́run bá ní sọ́ọ́dì dùn mọ́ owó tẹ́nìkan ọ̀kẹ́ lóore ọlọ́run ṣe àmínà. Kí bàbá Sheikh Al-Mukhtar اللهم وبنو عبادك وبنو عمتك نواسينا بيدك مال فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك ọlọ́mọlá bíi tí bàbá ìmáàmù ti ń ṣe fún bàbá yìí ti dé láyé àyíká kẹlòmí kò dára yóò balẹ̀ bó o máa ń jáde tó ń rí nǹkan lóríṣiríṣi yóò máa bá yẹsẹ̀ lọ ẹnì kọ̀ọ̀kan wa lọ́lọ́kọ́ sàṣọ nínú ire ní wa ká kó sàlọ́ ní kọ̀ọ̀kan wa àmín ẹsẹ̀ àmínà àmín yìí tó ṣe lọ́wọ́ tó. يا رب العالمين آمين اللهم أنت أمرتنا آمين لك آمين وأمرتنا بإجابتك آمين وقل دعوناك كما أمرتنا آمين فاستجب لنا كما وعدتنا إنك لا تخلف الميعاد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ẹ̀rọ ìjà ṣe amínà amínà. bàbá wa Dr. láti Ìbàdàn ọlọ́run tó ṣe é náà yìí lọ́mọ sábà táyé padà sí dédé nọ́rọ̀. ìgbà tó bá ṣe amínà bí wàá ṣe kálukú wa lóhùn bá. ẹ̀rọ kò wọ́n ti ṣe kútùbà fún wa báyìí. wọ́n ní ká lọ síbi dónékì fáyé tá a wà yìí. ọlọ́run gbogbo oríire tá a wá sí láàyè yìí ọlọ́mọdé okùn dànù bí èlùbọ́. ìjà ṣe amínà. bàbá wa tó bá wa gba owó ìdásítọ̀ náà sáyè yìí afi tọwọ́tọwọ́ tàpọnlé afi kí wọn bàbá wa gbà Sheikh Ahmed Al-Mukhtar orúkọ tí orúkọ ọba mi nù ìmúna tó wá sọmọ ní Mukhtar ọlọ́kùn wọlé gbogbo tí ń jẹ́ ìṣàlàyé bàbá wa tá a pè yí ọlọ́mọ sábà wa sàyẹn lẹ́sà àdùnnú jù báyìí lọ ẹ̀rọ kò bá ṣe amínà bàbá wa Sheikh Ahmed Mukhtar ọlọ́mọ sàjà rí ẹgbẹ́ ẹ̀rọ kò láàrin ìṣẹ́jú. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل الله أكبر إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد اسمه أحمد فلما جاءهم بالبينات
قالوا هذا سحر مبين قل من مد إلينا يده فله أكثر مما مده رحم الله الذي يرحمنا والذي يسدي إلينا وده والذي يرمي إلينا سامه مع أننا لم نجاوز حده فاته كل الذي يأتي لبه ويقوم الخير أتمنده ألا 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 ربنا ألا 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 اللهم صل وسلم على سيدنا محمد. ألما شكابا شهرف النبي ومحمد. أي نصر. يا بيت أقول له يقوى النبي نيا. وبا ولو دي تابان بلو يقوى يقوى النبي كيلو منو لا. صلاة تحبب بها إلي العبادة والإحسانات. صلاة توفيق أبو كنتو فلا وتوفيق كنتو فكروا يقوى وتنكي بها قلبي من جميع الظلمات. وترحمني بها في الآيات وفي الممات. يا رب العالمين. أوكي. الله أكبر. لا أمير. Ọwá kí àmì ọlọ́run lára ọlọ́run. Bàbá ṣé Muhammadu Jamiu Àjàdí Sanusi. Odidi èèyàn ti ń dẹ́rù bàrà ìlú Tí ìlú sọ púpọ̀ nínú ọ̀rọ̀ kì í ṣe pé kò sí. Àmọ́ ọ̀rọ̀ náà ni gbogbo tí àwọn àgbàlagbà ti sọ nípa yìí. Kòtì nínú rìn. Nígbà yóò kà máa ṣe ni pé ẹ sáà máa ṣe bẹ́ẹ̀ tí ń sí lọ yẹn. Ẹ máa ṣe bẹ́ẹ̀ lọ. Mo sọ bẹ́ẹ̀ nìkan jò ní mo ní olú òpó láyé kéèyàn wá ní gbogbo ọmọ tí bá bí ọlọ́run ṣe wọ́n lójú ọmọ. Ìdílé tí ẹnìkan ọlọ́run dá. Ọkọ lọ sí dààmú. Kò tí ẹ̀kọ́ lọ sí dààmú ara rẹ̀ ló kú sí dààmú. Olú èyí sábà pọ̀ ibi ọlọ́run bá fi sí. Inú ìdílé kan ọlọ́run lè fi kan síbẹ̀. Kì í sábà pé méjì kì í pé mẹ́ta. Yìí tó bá ti wá fi sọ́dọ̀ tí yóò lè tẹ́ bá ti dì mọ́, òun ni ó sọ èyí tó kù lólú. Bàbá Ṣéhù Jamiu ọlọ́run ní paralẹ́ yìí. Mo kí bàbá wa nàmbẹ́ yìí ní. Ọlọ́jà yìí pẹ́. Mo wá kí oníwàásí àgbáyé sọ̀rọ̀sọ̀rọ̀ tá a fi ọ̀rọ̀ rán. Ní ọ̀rọ̀ tèmi yìí tó hàn yìí. Ẹni tó ní kúkú láti lè kàlá mi. Ẹ wò kéèyàn ó sọ ọ̀rọ̀ kí ẹni tí ọpọlọ rẹ̀ dọ̀bálẹ̀ kó sì yé kẹ́rẹ́. Akọ́sibọ́sí onílàákà yìí. Bàbá Ṣéhù yá sàtà. Kí ọlọ́run náà yà kó náà rí pé tọ́lọ̀ náà mi ni mo fẹ́ràn tí ń sè. Bàbá yá sàtà àmì ọlọ́run pọ̀ lára yìí. Kí tó jẹ́ kí wọ́n bá Ṣéhù Jamiu sọ̀rẹ́ náà nìyẹn. Torí bá mi ọlọ́run lẹ́yìn náà. Àmọ́ ẹ̀ṣọ́ lẹ́ẹ̀kan lẹ́yìn ìjókòó pé àmì ọlọ́run ti dé àmì ọlọ́run tẹ́yẹ. Bẹ́ẹ̀ni ká bá dìde lẹ́ni tó lọ fẹ́ máa já mi ọlọ́run ẹ̀ ní ìjà ń dààmú ara rẹ̀. Àwọn sọ fún mi lórí ìjókòó pé àwọn pápá nìkan jọ ní ọlọ́run ẹ̀ yá sàtàrù ló ń jẹ àwọn sọ fún mi. Wọ́n torí pé wọ́n bí ẹ sí lọ rí o. Wọ́n wá nítọ̀ yá sàtàrù lọ́wọ́ pa àwọn ọkọ̀ yẹn àbí kò ní sùn èmi ò lo tèmi náà kó tó bẹ̀rẹ̀. Ẹ bá ń pariwo ọlọ́dẹ rà. Báwa ẹ sàtàrù kan àṣàdádì àti sí wọ́n báyìí. Bàbá ò lè ti rẹ̀ nìyẹn àbí wọ́n kọ́ ni iṣẹ́ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀. Bàbá ní màá lo tèmi náà kó tó bẹ̀rẹ̀ mo ní kò dẹ̀ sún òbí ayé òrì lò mọ́ torí gbogbo ẹlẹ́yìn ọgọ́rùn-ún ọdún láti sọ parí. Àbá ayásàtà ọlọ́run nípa lẹ́yìn. Mo fi ìjókòó ẹ̀yìn àgbàlagbà yìí mo fi kí gbogbo àwọn ẹni ọlọ́run lórí ìjókòó. Ètí wọ́n ní sọ òkò ọ̀rọ̀ wà nínú mi torí ìtíṣẹ́ ìjánu mi ò sọ yìí ọ̀rọ̀ inú bí mi wọ̀lẹ́. Làwọn afọwọ́ra dé. Ó bọ̀ láti wọ̀. Kí ṣe kó àwọn bá mi bí mi o, àmọ́ èyí sọ àwọn ẹni tó jẹ́ kí n máa bí mi nísìnyí. Torí as far as I'm concerned, mo kàn ń wọ lórí ìjókòó yìí kàn wò. Tá a bá yọ gbogbo àwọn hikam tí
tí àwọn ẹni Ọlọ́run fún wa ní àyè lórí ìjókòó látẹ̀kẹ́ ìjókòó ìfẹ́ lè mọ́ níbi ìkẹ̀kẹ́ tá a bá yọ ọwọ́ pé àwọn àgbàlagbà àfà wọn ọ̀kọ̀ọ̀kan ti ń sọ̀rọ̀ láàárẹ̀ kọ̀ọ̀kan lára wọn bọ̀ ìkẹlẹ́ ta dàbí Ọlọ́run la fẹ́ ṣe ní àyè wọ́n ní afẹ́ ṣe mọ́lùdì nàbí afẹ́ ṣe welcome Ramadan lẹ́ni afẹ́ kó o jọ sí mọ́ṣáláṣí ìgbà tí àbá tí wọ́n pe owó lẹ́kùn máa wá pé ẹgbà tá a ṣe àdúrà bẹ̀rẹ̀ àrí 3,500 naira. Sọ́wọ́ táwọn ìdí mo fi ra ní sàdúgbò lónìí. Gbogbo ní tí mo fi nínú bí mi àmọ́ mo tí ì débẹ̀ torí dẹ́ba at times ọ̀rọ̀ kékeré ò gba kẹjá ní lọ́dọ̀ àwọn èèyàn kúrò ní ìwà kúrò àwọn fi àfúnṣe kọ́wọ́ náà wà lè gbà. Bàbá wa tata mo kí bàbá dòkítọ́rù mo kí bàbá amọ́fọ́radé mo kí bàbá wa mo kí bàbá wa ṣe Ọlọ́run wọ́n wá padà sọ́dọ̀ àwọn àgbàlagbà bàbá wa látẹ̀kẹ́lẹ́ gbogbo tí ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n rí ní ti dáadáa Ọlọ́run ní ló kọ́ ní bàjẹ́ fún yín láíláí mo kí bàbá wa ìmáàmù láti fọ̀ wọ́n wá kí Al-Khalili sọ ìbùdó àṣà oníkálámù mímọ́ Ọlọ́run ní ló bàjẹ́ fún yín láíláí mo ti kí gbogbo àwọn ẹni Ọlọ́run tó mẹ́bẹ̀ẹ́ wọ́n á yàtọ̀ náà bàbá wa arúgbó kọlà àgbẹ̀gbáwí mo bá lu èyí tó pọ̀ torí ara mi tí a fẹ́ yà sí bàbá wa ẹ̀kọ́ náà mo kí ẹ̀yìn náà ara mi tí a fẹ́ yà sí náà lè yà sí wọn. nípa pé èmi ò mọ̀ pé bí ìdókòó yóò tún rí mi èmi ló fi pé àwọn ìjàmbá mùsùlùmí wọ́n yàtọ̀ ni wọ́n á rí pé ní gbogbo àyè tá a wà bákan náà ni wá. èmi dàgbà pé kò sí àfa olòṣì jàmọ́ olòṣì ló wà. ẹ bá pariwo lọ dáadáa. àbábọ̀ olòṣì wà ní. kò sábà olùdarí kò sí àfa olòṣì láyé jàmọ́ olòṣì ló wà. torí ẹ mọ̀ kú àfa ẹnìkan àbí màmú kan pé kò sí ta àwọn ẹ̀dọ́ rẹ̀ ni wọ́n ya aborí kura àwọn ni wọn gbọ́n tó kù fún. nígbà tá a dé eríjókòó yìí mo wá ń ka 2,000 naira 3,000 naira àgbowó àdúrà 5,000 naira abẹ́lọ́ sì dá ní 5 million 6 million naira fún dẹ́kìnì wọ́n rò pé ṣé ibi báyìí àti wà ní. àbáwọ̀ àbúlùbà kọ́ yẹn Andalusi. Masha Allah. ó ní walili awadisi suliwanu yusahinuha bawi walili awadisi suliwanu yusahinuha wama lima hala lili islami suliwanu wama lima hala lili islami suliwanu. ní ìgbà tí máa wá dìde ìsinmi ò tẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ pé mi náà tún máa ní kí n wá gbowó mo fi wọ́n pé ibi tí ọ̀rẹ́ agbélé mi lọ́wọ́ nìsín ẹni tí inú bá ń bí kò ní gbogbo lọ́njẹ́ rí ìgbà nígbà nígbà wà nígbà yìí. ẹ bá lọ masala mẹsẹ̀ ẹ jòkó. wọ́n ní ní àwọn àdìsí sólùwánú ìsáyìlúwà. ẹjọ́ tó yọ láàrin fún mi níṣẹ́jú méjì orúkú tí mo wà ní orúkú tó tóbi pọ̀ ni. wọ́n ní ní àwọn àdìsí. torí nígbà tí wọ́n sọ pé a máa dá a ní di 6 million naira abẹ́ fi ṣe dẹ́kìn mọ́ṣáláṣí tá a wà yìí. bàbá wa Khalili sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní ibi ọlọ́run kẹ́sẹ́ òjánù lé lónìí. wọ́n lè tọ́ka sí èèyàn kan àbí méjì wípé wá mo fẹ́ ṣe mọ́ṣáláṣí bá parí ẹ̀. mo ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí bàbá wa Khalili wí àmọ́ bí ṣé òjánù bá pè wọ́n wọ́n à ní take it serious àbí bẹ́ẹ̀ kọ́ ni. wọ́n ò ní ṣe torí tó mọ̀ sọ pé àbá mi lówó lọ́wọ́ náà àbí bẹ́ẹ̀ kọ́ ni. ṣé ìyẹn ni tó kàn wá nú ẹ̀sìn ni àbí tọ̀ nísìn ṣé òjánù ó lè bẹ́ẹ̀ tiẹ̀ dáadáa pé kì í ṣe ní ìdókòwò yìí láti rí 6 million yẹn o. torí pé nínú dáadáa jọ látẹ̀kẹ́ yìí ṣé òjánù tó ń jẹ́ fún gbogbo àwọn afá nínú ẹ̀ tí kò tí wọlé o gbogbo táwọn látàárọ̀ yìí náà ìnáwó tó jáde ní o làwọn ní àyè àwọn àṣẹ bàbá bá ṣe pa 6 million naira. wọ́n ní ní àwọn àdìsí sólùwánú ìsáyìlúwà. wọ́n máa ní
لمن حل بالإسلام صلوات. tó sẹ́wọ̀n jamiu ọba tó yanjú tànà yẹn oní òyìnbó ilé. sẹ́ẹ̀rí ọdún ọba àtàtà wọn ní wọ́n kùsùn lásán náà ń ṣe. àpẹẹrẹ làǹjẹ́ lẹ́lẹ́. ìyí tí ó dá mo fẹ́ sọ fún yín láti gbà tí ẹ ti fi àkáǹtì yẹn sórí Facebook. èyí lóhùn wo lẹ́rí tẹ́lẹ̀ rẹ̀ wá pé tó wá nítọ̀. sẹ́wọ̀n jamiu fẹ́ kọ́lé ọlọ́run ẹ jẹ́ kí n fi nǹkan sílẹ̀. èmi wò ó pé tọ̀ ǹjẹ́ amọ́là lásán lélẹ́yìí àwọn èèyàn yìí orí mùsùlùmí mà kú wọ̀ wá. Wallahi mo sọ pé gbogbo àbáàbẹ̀ bá bá lókè mùsùlùmí kọ́ ló gbé débẹ̀. Ó lè jẹ́ pé àwọn náà ló tẹ̀ tó fi débẹ̀ o. ó tẹ̀ wọ́n ní wọ́n gbé. Àmọ́ kì í ṣe pé wọ́n máa wá fara wọn balẹ̀ pé tọ̀ láti tún fẹ́ tọ̀ pé yá gbé ọ àfa mi yá gbé ọkọ̀ lókè kì í sábà ṣẹlẹ̀ àbí ẹ̀kọ́ ní bọ́lá yásẹ̀ta. Pé ẹlẹ́bàá kan ọ̀nà rẹ̀ wá da wá ní bó ṣe wà yẹn o àwọn jàmá rẹ̀ ni wọ́n ń gbé wọ́n yìí sábà gbé. Ó lè lókè tán kó pàdé èèyàn gidi kó máa wá pé o níjẹ̀ẹ́ta níjẹ̀ẹ́rì tí mo fi lọ́ọ́ nínú bí mi ni o. À ń pẹ̀lẹ́ mọ́ àsìkò Ramadan ti pọ̀ yìí ṣé ọ̀rọ̀ ti wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. Mo wá máa mú mi lọ́mọ ọkùnrin kan olómi Tiwantiwa TV Tiwantiwa tó wà lórí Igbó TV yẹn ẹlọ́rọ̀ kan wá ní kọ̀ọ̀kan wọn ẹ̀wọ̀n ajá káwọn adájọ́ káwọn ọmọ gbẹ́tẹ̀ sí lórí kínní yẹn abádọ́dọ̀ ọmọkùnrin náà wọ́n á jẹ́ kìrìsìtẹ́nì ó ní iye tó mọ̀ gbà ní àmọ́ ìyàwó ẹ̀gbọ́n àwọn ló mú wa wá àmọ́ kò wọ́n ja gbogbo tó ń jẹ́ èrè tó ń kó bẹ́ẹ̀ pátápátá ìjọ jẹ́ owó iṣẹ́ tí àwọn ó lò àti gbogbo ẹ̀ kásanwó rẹ̀ òun rẹ̀ gbogbo bí $1 million náà ó wá sọ̀rọ̀ yẹn tán kìrìsìtẹ́nì ni o ó wá bírèkì owó yẹn dáhùn táwọn ẹni pé kìí ṣe tiẹ̀ tòótọ́ aláàtà ló lówó yẹn ibi tí mo ti ń jáde lọ mo ń sọ pé wọ́n láì tó wáyé pé mùsùlùmí lọ́lọ́run fi sí àyè kò ní í ṣe báyìí. mùsùlùmí ò ní ṣe. àkọ́kọ́ nù ìtí ọkọ̀ wọn sọ fún yín ni pé àfa business is business ẹ má jẹ́ ká da business pọ̀ mọ́ ọ̀rọ̀ náà. Ẹ̀gbọ́n ọmọ tí mo wí ọjọ́ orí rẹ̀ ò lè pé ọmọ 35 years ẹni tí wọ́n sọ pé nígbà tí wọ́n á ṣe iwájú náà ó wá nítọ̀ ṣé wọ́n lè máa ṣe program kẹ́kọ̀ọ́ ní wọ́n lọ sùúrù la níbẹ̀ àwọn lè máa gbé sórí TV náà tẹ́lẹ̀ máa wò òun lè ṣe yẹn fọ́lọ́hún tó àmọ́ tó nǹkan máa ṣe ni pé ẹ nílò fóònù mọ́ o kámẹ́rà ni ẹ máa rà àwọn kámẹ́rà tí wọ́n fi kámẹ́rà iṣẹ́ báyìí ayé gbogbo tá a bá sì máa rí bí i 350 ó yẹ kẹ́ lè jẹ́ ti kámẹ́rà rẹ̀ ẹ̀tọ́ àlẹ́gbẹ̀ẹ́ mi wá sọ fún mi pé ó dá sí ìwé àtẹ̀kọ́ lọ sí Amẹ́ríkà bóyá kí ẹ rà á bọ̀ ló bá ní rárá kò nídìí pé kẹ́ lọ ẹ̀kẹ́ apá oníṣẹ́ ìṣe máa fowó rárá kámẹ́rà tó ń ṣàǹfààní fún gbogbo àwọn èèyàn ẹ sọ pé because as far as I'm concerned when it comes to religion people have more passion and they will contribute towards it mo ṣe báyìí orílẹ̀ gbọ́dọ̀ tóbi. Ó ní ẹgbọ́n sọ báyẹn ẹ sọ báwọn èèyàn tí wọ́n wo prógámù yẹn pé ẹ fẹ́ ra kámẹ́rà èmi máa sọ báwọn èèyàn kan wọ́n fẹ́ ra kámẹ́rà wọ́n á sọ bá fa ọ̀rọ̀ àwọn tí wọ́n ní kàn gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n sọ yẹn fún wọn. Ibi tí wọ́n sọ fún ni pé ìgbà tẹ́lẹ̀ yẹn wọ́n sọ pé àkòní lílẹ̀ wọ́n á tẹ̀ mọ́lẹ̀ pé má jẹ́ ká tún bara wa jẹ́ ní àyín ẹ wò já mú ẹ̀sìn wa délé èmi ti mọ̀ pé mi ò wọ ara mi rà àmọ́ lọ́kàn tiẹ̀ òun gbà pé gbogbo tó bá ti jẹ́ sí Ọlọ́run ẹni tó lọ́mọ ti sàánú bẹ̀ ó yẹ kó máa ṣe ni ẹ wá wo gbogbo ayé yìí lápapọ̀ ní Nàìjíríà wa ìta wà lónìí yìí ẹni tó lówó tó mùsùlùmí ó kéré bàbá ayásàtà ló kọ́ fún àwọn ẹ̀mẹ́rẹ̀ kan wọ́n ní mùsùlùmí tó lọ́lá ló pọ̀ jù àmọ́ mo sọ̀rọ̀ kan níbi kan bí ìgbọ́dọ̀ mọ́ sọ́gbọ́ ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ níwájú láyé àti wọ́n láì wọ́n sọ̀rọ̀ yẹn mo ní ẹjẹ́ àwọ̀ the richest black man in the world is mùsùlùmí ni. Ìyí tí bàbá wa àmì Ọlọ́run wá gbé kalẹ̀ tán làwọn fẹ́ kọ́ yìí sí. Àkọ́kọ́ tí àwọn mùsùlùmí ò bá jẹ́ni tí ò lójú ti rárá. Irú pílánì mọ́sálásí yẹn mélòó ló wà ní gbogbo àgbàdo yìí? Àbẹ́ni kankan. Àfi yìí tẹ́ ẹ máa kọjá wọ́n ti kọ́ ọkùnrin láti ogún ọdún wọ́n ti kọ́ ọkùnrin láti ẹgbẹ̀rún ọdún. Náà àtúwọ́n la ìjọ̀kọ́ ní sí lẹ́yìn tí Ṣéhù Dáúdù sọ pé mo fẹ́ kọ́lé Ọlọ́run wà náà Ṣéhù ẹ̀mí yín ní òkò lágbára Ọlọ́run. Àmọ́ ẹ má kí nǹkan tí mo wí kìí ṣe pé àwọn mùsùlùmí náà wà bá yín pé tọ̀ ẹ gbà mo fẹ́ kọ́lé Ọlọ́run. Ìtọ́lọ̀ ń wò yín lẹ́ẹ̀mọ́ fi ṣe torí mo rántí ìgbà tí bàbá
lókè mọ́ṣáláṣí ní òjò bá rọ̀ òjò ṣú làwọn bí kìlá bá bàbá mi lé pé àmọ̀mọ́lá òjò ti ṣú kò fẹ́ rọ̀ ẹni bàbá sọ fún wọn ẹ fi ilẹ̀ ẹ jẹ́ kó dẹ̀ wò màá surprise yẹ mi ní fún ní owó kankan mọ́ bóyá ọ̀rọ̀ bíbẹ́ nìkan ló ṣàánú mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni owó tèmi ìjà ọlọ́run dáre tó yẹ kí n máa fi jẹun mo kó jọ mo fi ra símẹ́ǹtì mo kó jọ mo fi ra iyẹ̀pẹ̀ mo tún bẹ́ẹ̀ fi ṣe lé rẹ̀ ó tún fi kó jò rọ̀ kó rọ̀ owó gbà yẹn. ẹ wá pariwo ló dáadáa. láti dọ́tà tí mi ní ìyá lórí Facebook ọ̀rọ̀ làbá kan sọ lẹ́ẹ̀kan àbí bàbá tàtàdé sọ kọ́lẹ́dì kan sọ pé this is hypocrisy. ẹ bá wọ ẹni tó sọ̀rọ̀ yẹn mùsùlùmí. ìtara yìí fún mi. ṣé a ní gbogbo ọ̀rọ̀ tó wà controversial ayé tí wọ́n wà fún nìyẹn wọ́n kẹ́kọ̀ọ́ lásán ni kò sí àlùbáríkà lára wọn ọlọ́run ní sàánú àwọn àfa. ibi mò ń lọ bẹ̀ ni pé ṣéwù wọ̀láì bí a ti ń sọ ọ̀rọ̀ mùsùlùmí ẹnu mùsùlùmí tí ò bá rí bẹ́ẹ̀ ní oṣù kò wò rí bẹ́ẹ̀. ọ̀rọ̀ tá à ń sọ yìí àrùn gbogbo wa ni náà èèyàn ò lè mọ̀ àrùn tó ń ṣe náà. èèyàn gbọ́dọ̀ mọ̀ pé ìdí ti ń ṣe wá. àṣírí rẹ̀ ẹ̀ lọ́wọ́ máa di wàhálà ní sítẹ́ bá ṣe tẹ́ ṣe yìí tẹ́lẹ̀ sí bàbá kó bíbá ilé mi mùsùlùmí náà tún mọ̀ sọ pé kí ni bídíà iṣẹ́ tí wọ́n ṣe níbo náà ti rí nínú ẹ̀sìn pé ẹja máa ṣe ń tán tún ṣe yìí. àdẹ̀bí náà lè pé níjọ́ tẹ tí wọ́n sọ bẹ́ẹ̀ yẹn tó mú búlọ́ọ̀kì kan wá. èmi ti sọ gbogbo bí wọ́n ti ń jiyàn tí òun lákẹ́ ìdá nìyẹn ẹ sọ fún wọn ní tó kan ìsìláàmù kọjá tí wọ́n ṣe yẹn bẹ́ẹ̀ bá wo mọ́sálásí káàkiri ẹ rí pé ilé tọ́ mọ́sálásí máa ń dọ̀tí ni tẹ́nìkan ò ní lè tọ́ ń bẹ̀ ẹnìkan ò ní lè tọ́ ń bẹ̀ tẹ́ bá ti bá wọn níbi tí wọ́n ti ń jiyàn ẹ kó balẹ̀ láwọn méjì lọ́wọ́ ẹni wọ́n lọ́ọ́ fọlẹ̀. kálọ̀ bọ́lẹ̀. ẹ bá pariwo ọ̀rọ̀ dáadáa. pé nísìnyí gbogbo àwọn èèyàn ṣọ́ọ̀ṣì ní ga ní kọ́ káàkiri ìyí tá a tún sọ ìyí tó wá bà mí ló jẹ́ jù ní pé bí mo ti sọ ìyí tí ó tún wọ́n náà. bẹ́ẹ̀ ló bí iná tún lówó tó bá di lọ́nà nísìnyí kò ní wá mọ́ ni àdáwò kan wà nínú àwọn jàmáà tí wọ́n ń dọ́rùn tèmi ní 2016 ní ọjọ́ tọ́sídẹ̀ẹ́ kọ̀ọ̀kan jàmáà kọ̀ọ̀kan sì gbé mọ́tò wa ń ṣàdúrà fún wa ní odidi January tó December ọlọ́run fi ṣe kàrámọ̀ lọ́dún yẹn ní mo ṣe kẹ́kẹ́ kí wọ́n á bàbá pé ṣe gbogbo ẹni tó dámọ̀tò lọ́dún náà àárín wọn mọ̀. ìjọ tó bá ti dá fún mùsùlùmí ẹ̀yin àfa ẹ̀dọ́ lójúmọ́ nù. wọ́n àdúró lọ́dọ̀ yín mọ́ àfàwọn kọ̀ọ̀kan ilé àkọlé àyàfi àwọn kọ̀ọ̀kan díẹ̀díẹ̀ bí ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹni sọ fún ṣẹ́fù dáhùn pé ọlọ́run tó ń ṣe bẹ̀rù tí ìkú ò nídìí àrùn wọ́n dá sí wọ́n á dá sí ọlọ́run kò ṣe wọ́n fi sí o wọ́n á fi sí ọba tí òun bá nìkan sí tí ní ìyẹn fi dìde ó dà ṣẹ́fù dáhùn yẹn lẹ́yìn kẹ́kọ̀ọ́ ní òdìdè ní bí yóò tún dìde tí ó mọ̀ ní ẹ̀rọ sẹ́la bẹ́ẹ̀ sì bí mọ́sáàbù ó sì máa kọ́ káàkiri wọ́n lọ bá sàánú àwọn àfa àwọn ọmọ bíi náà fẹ́ ń nẹ́sí àwọn ni wọ́n lọ kọ́ ló jẹ́kú jẹ́ wa irú ọlẹ́wọ̀n lọ́dọ̀ fẹ́ dá fún bàbá ayé sàtàlù bí sọ́wọ́n ni mo fẹ́ kó tẹ́lẹ̀. àdúrà tó wà lẹ́yìn. ó tún dé bí iṣẹ́ ìrẹsà àtàlù bá tún kọ́ ní tẹ́nìsì yóò tún lóya wọ́n tún tà ẹ̀jà ẹ̀jẹ̀ kọ́ mọ́sálásí síbẹ̀ káwọn pèrè mọ́sálásí yá sàtàlù ẹ̀jẹ̀ tó bọ́ sí inú lẹ́kì ẹ̀jẹ̀ kọ́ sọ́mọ́ síbẹ̀ wọ́n ní ìta abẹ́ fowó ṣe nìyẹn. àwọn níwọ̀n ní ìtọ́fẹ́ fowó ṣe tí ó já sí pé bó bá ti dé ẹ̀ lè rí wọn bá àwọn kìrìsìtẹ́nì yẹn wà ní gbogbo ọjọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ní dáa fún kánú wọn ó ti gbà pé ó ń dáa fóun torí ẹ̀sìn òun ni. mẹ́sẹ̀gì fún gbogbo ibi tí mùsùlùmí bá wà láyé. ó ń là á mọ́lẹ̀ fún gbogbo mùsùlùmí ayé lẹ́nìí pé tó bá já sí wípé ọ̀wá lọ́lọ́run gbé ọ̀rọ̀ ìsìlámù lé lọ́wọ́ àtò mójútó. ọlọ́run fúnra rẹ̀ òun ló mójútó ìsìlámù rẹ̀. sáwọn àdáwò méjìlá ní àwọn alámọ̀jù àtàwọn alákùnrin mímọ̀ tẹ́lẹ̀ tó balance inú wa kò wọ́pọ̀ ọlọ́kùn sànù wa níbi tá a dé yìí àátúnṣe náà ni àbí àátúngbà náà ni. ẹ̀jẹ̀ àgbà. sẹ́wù iye tó lọ bá ní àtúnrí gbà. àwọn ẹgbẹ́ àti sílẹ̀. ó yà fún mi níwèé yẹn. torí ìsọnù yìí sọ́dọ̀ ká tó máa sọ iye tá a rí àbábọ̀ àwọn sọnù. torí ìsọnù lẹ́nu náà ní torí ìsọnù. ẹ tá a máa gbọ́ iye tó yẹ nígbà tí a bá jẹ àwọn fẹ́ẹ́ yẹ kàró dàkú má sọ báyìí lò rẹ nù. ṣé lórí tí ní fàìbù dáa tún rí yìí. àbẹ̀rẹ̀ ló sọ bẹ́ẹ̀ àwọn sọnù ni. ní sàgbà kò tí ò dáa. bí ìjọba tó dáwọ́ lọ mọ́sálásí kò ní gbé débà kò dáwọ́ bẹ́ẹ̀ yóò máa sùn bẹ́ẹ̀. ìjọba bá sì dáa tó wo tiẹ̀ bá pọ̀ jù mọ́sálásí ìgbà kò ní gbàdúgbò jọ náà. àwa la fi èsì sínú mọ́sálásí yìí. yóò máa sùn bẹ́ẹ̀ ni. ní sàgbà kò
jókòó tí ọ̀dà alájì wa Adéyẹmí Adéyínká alájà Adéyẹmí Adéyínká wọn ló fowó 50,000 naira wọ́n ti fi ránṣẹ́ ẹgbọ́n lọ tóbi wọ́n ti wí lẹ́nu yẹn dídúró ti tèmi yóò tẹ̀ wá kéré jù àwọn ẹ̀tọ́ lọ bá bò láṣìírí báà bá náàkì 6 million yẹn ó yẹ ká rí mílíọ̀nù pé iye báyìí lárí gbà níjòkó ti tèmi yẹn bí yóò bá ti rí báyẹn gbogbo àwọn mùsùlùmí ẹja mọ lọ lé ká máa wá lọ mú tẹ̀sùn máa pé Ọlọ́run kó ṣàánú wa o pé kèétí ìdára fún wa o ká máa ṣàdúrà k'Ọlọ́run yóò dáa fún wa ní o wọ́n ní láyé láti. torí bí jẹ́ báwọn kìrìsìtẹ́nì bá jòkó wákàtí mẹ́ta níbi tá a wà látàárọ̀ yìí wọ́n dá owó yẹn ti pé ó ti lé. Ibo kan àwọn tí bẹ́ẹ̀ dé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí jáde ní ìṣẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà tó bá ti di pé Ramadan fẹ́ bẹ̀rẹ̀ báyìí níjọ́ tí Ramadan máa bẹ̀rẹ̀ báyìí yóò páàkì mọ́tò sírélà síwájú TMC tó wà bẹ́ẹ̀ àwọn ọmọ ya wọn yóò dẹ̀ máa pé provision gbogbo ní tí wọ́n ṣe ọdún méje sẹ́yìn yíbo ní kó wa. ládùúgbò kan náà níjẹ̀ṣà àfa ìkànjẹ ìmáàmù ń bẹ̀ yíbo ló ní tíjọ́ wo lẹ tó fẹ́ parí mọ́sálásí yìí tí ẹ̀ ń bá kiri ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ àwùjọ àdìlúwà yìí tó wá burú jù bẹ́ẹ̀. wọ́n lẹ́mí kìí kọ́ mọ́sálásí. tó bá jẹ́lẹ̀ kẹta bàbá ọ̀rọ̀ àdáni jẹ́ lẹ́mí kìí parí mọ́sálásí. àfa ló kẹ́ni owó rẹ̀ ládùúgbò kẹ́ni àárẹ̀ yẹn wá pọ̀ débi pé wọ́n ní dọ́kítọ̀ ní ká lọ mú 50,000 wá fẹ́ sọ pírẹ́sà fún. àfa kọ́ ọmọ kéwù kan. àfa ti ń kọ́ ọmọ kéwù gbogbo mọ́sálásí wọ́n á rí 50,000 wọ́n á rí dá. Ọlọ́run fà á lè ṣe ẹ̀yìn àbá rí wọn. Ẹ máa máa gbó dédé. Lẹ́nu ká àbọ̀ ọlọ́wọ́. Ẹyẹ kò sí ìwé máa máa gbó. Ọlọ́run ní yóò yíwọ́ o. Ẹ bójú tó. Wọ́n tún wá bọ́ sọ́dọ̀ àwọn àlẹ́ ọmọ kéwù. Kọ̀ọ̀kan rí àbá o, ìsinmi láyé bá wa mówó o. Ẹ dájọ́ ẹni tí ó bá ní àbá ìdákùnrin náà ẹ má bínú ọjà yóò wá yá mẹ́rin 500 naira ní. 200 naira ní wọn àríyá. Àbá ti rẹ̀ kú nulẹ̀. Àbá ti ń kú lọ díẹ̀ díẹ̀. Ìgbà tó wá yá ni pásọ̀ káwà ládùúgbò rẹ̀ ló bá ní ìsẹ́ni ní pásọ̀. I don't see that after again now. Where is it? Àbá ó lè wà nulẹ̀ ni. Kí ló dé? Ọ̀rẹ́ ni kódà dókítà ní ká mú 50,000 wá. Èló náà wá rí mbẹ̀. Ó ní gbogbo owó tó ti rí gan bí 15,000 ẹ̀dá kódà àbá àti tó fi jẹun gan. Àbá ní sọ, bó bá yẹ wá rí náà. Àbó òfin báyìí bí lọ́dọ̀ Ọlọ́run pé. Àbáàdà pásítọ̀ kìrìsìtẹ́nì tí yóò bá wọn ṣe kankan ó dẹ̀ kọ́ jẹ́kì 150,000 fáfá olùkúrọ̀. Ẹyọ pẹ́jà 100,000 kó mọ abájíjẹ lọ. Àwọn afáàyàn wá sanwó ọmọ pírísẹ̀ kan ọdún àlàáfíà nígbà tó délé báyìí aláfàlúwà àwọn àjọmọ́ wa pé alhamdulilayi àbáàdé ẹ̀pẹ̀lẹ́ bò rárá àtọ̀mọ̀dúgbò fọlọ́ọ̀tọ̀ ìjọba láti wá bẹ̀rẹ̀ lé kéwú ẹ̀. Àmàlẹ́ gánà bá dé màálí mo ti dé. Níbi bìbì ààbà. Anẹ́kú ọ̀lọ́bọ̀. Yàtúbù ní kọ́líbù mi ń kà máa ní. Ìbámu ẹ̀kú ọ̀lọ́bọ̀. Nǹkan nàfi ní kọ́líbì ìsìlámù wà ìmánu. Ibi tí a fà wá abúlé bàkárà yìí tó parí ọ̀rọ̀ yìí sí yẹn. Ó ní ìbí sílẹ̀ hádà torí irú ọ̀rọ̀. Yàtúbù ní kọ́líbù mi ń kà máa ní. Ó ti ní lọ́dọ̀ tẹ̀mí lórí lọ́dọ̀ gbogbo àwọn ènìyàn ọlọ́dọ̀ mi lórí gbogbo ìgbà. Ọlọ́run ló ń ṣe ẹ̀mí kẹ́kọ̀ọ́. Níbi hádà. Àbí àṣẹ Ọlọ́run. Yàtúbù ní kọ́líbù mi ń kà máa ní. Nǹkan nàfi ní kọ́líbì ìsìlámù wà ìmánu. Àná nígbà tá à ń sáwọ́ ilé ké àwọn àbá tó ń dá sàlátù rẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ náà lẹ́gbẹ̀ẹ́ sàlátù àwọn òbí. Àwọn tí wọ́n fún ọ lọ́wọ́ dà. Bàbá wa alájà wa Adéyẹmí yẹn wọ́n nínú 50,000 wọ́n fi 20,000 ránṣẹ́ ṣéwù jáde ṣéwù wọ́n níbi 20,000 ránṣẹ́ sẹ́ òkúta àti ayùwà ọlọ́run kò wọ́n láṣẹ. Aláàjì wa àdìkọ́sì mi Jàgàbá láti Ìlọrin ẹ̀ ṣéwù. Nígbà tí ṣéwù wa àtàtà sọ̀rọ̀ lẹ́ẹ̀kan látọ̀ símẹ́ntì táìmù yẹn ni wọ́n ń pe ṣéwù lọ́wọ́. Àwọn aláwọ̀ gbọ́rọ̀ símẹ́ntì. Àwọn fún wa ní símẹ́ntì 40 bags ẹgbẹ́ lọ tóbi. Mr. Misbahu trendy. Wọ́n náà fún wa lọ́wọ́ 100,000. Ẹgbẹ́ lọ tóbi.
aláàjì kan sì yíra mọ́ ṣe náà ní aláàbàkìbá. Àwọn kan mọ owó lè sí bí. Ẹ ṣe ń darí wo bí mo ṣe sọ yìí tó bá ìgbọ́rọ̀ yẹn dùn ẹgbẹ́ àkọ́rọ̀ ti ṣèlú lọ́wọ́ kí n jẹ́ mi ó máa ṣe ọ̀rọ̀ tí wọ́n sọ yìí dùn èmi ò fẹ́ kí n máa fi ọlọ́wọ́ sí ọ lọ́wọ́ yìí. Bó bá nígbà gbọ́dọ̀ ọlọ́pàá lọ́wọ́ pẹ̀lú. Mo bá ìgbà yìí náà ń gbọ́ wájú wa yìí ọlọ́wọ́ kù lówó tí ọlọ́wọ́ sì máa ṣàánú wa. Ọlọ́ bẹ̀rẹ̀ sí ní fò yí báyìí. Tọ́ Alhaji wa Ismail Bello owó 20,000 ó ti wọlé. Alhaji wa Mohun Kasim Tiami ọyẹ gba àgbọ̀n lórí ọlọ́run láti ṣẹ́yìn. Ẹ máa bá ta. A ti dúpẹ́ bá wa. Àbí ẹ̀kọ́ ẹ máa wọ̀. Ayé ti àbí. Ṣé o dá mi o? Àbí ọlọ́run. Ọtí láì ní. Àdúgbò Ajẹ́ kó dé tani. Masha Allah. Ẹ wo kí tó máa gba ìdáná ta, ṣé o dá mi bí mo ti mọ̀ lọ́dọ̀ tèmi náà kó wọ́n láì pé wọ́n kẹ́dùn sọ ní wáyé náà pẹ̀lú àṣẹ ọlọ́run kí tó dìde ní àyè máa ṣe transfer 50,000 sọ́dọ̀ rẹ̀. Ẹgbẹ́ náà tóbi dáadáa. Òun ní alọ́ ká tó parí eré yìí tó bá ká nínú ilé ọlọ́run ṣé o dá mi ẹgbẹ́ wá sórí ire ni if only they know gbogbo ẹni tó fi blọọkì ẹyọ kẹkẹlẹ nílùú àyè yìí tí gbogbo ọjọ́ táyé bá sì fi ń jáyé tó bá sì ń kí òun bẹ̀ kọmíṣẹ̀ gbọ́dọ̀ bá gbogbo wa là dá níwájú ọlọ́run náà tá a mọ tá a ṣe tọ́lọ́wọ́ torí ẹ̀ máa sọ pé tọ̀ torí eléyìí ìwé ní jẹun yàrá tó bó ti mọ nìyẹn lónìí yàtọ̀ lọ tèmi nìyẹn tó ìbámu náà ní o. Sẹ́ni ìtawà bílẹ̀. Àwọn bíi 6 million naira fáàlì ni wọ́n dá fún mi. Àǹfààní amúwa ni ọlọ́wọ́ gbà ọlọ́run ti kàkẹ́ rẹ̀ báyìí báyìí. Ọlọ́run ti kàkẹ́ rẹ̀ báyìí. Ẹ ṣe aláàjì ló lọ kí n dà wọ́n. Ẹni bó ti wù mí. Èmi ò bá ní nínú 6 tá a wí. Bó ti ẹ̀ jẹ́ yóò kàkẹ́ yóò kọ́kọ́ já kú òbẹ̀ náà. Àbí bẹ́ẹ̀ kọ́ ni. Ilé ìwé náà tó wà mí. Kí n tiẹ̀ máa fi ṣe wá sí káàkiri pé tọ̀ mo dúpẹ́ fọlọ́. Nígbà tá a sọ̀rọ̀ alẹ́rú ọlọ́run kan tó wò pé a nínú owó mẹ́fẹ̀ẹ́ fà yẹn ká mo yọ èmi represent Islam dáadáa ní àyẹ̀wò 1 million naira láti sọ. Ẹ máa ń gbọ́dọ̀ tó mi. Aláàjì àwọn tí ń ṣe díẹ̀ tẹ́lẹ̀ àbí ẹ̀kọ́. Wọ́n wá ní iye tó ń dákọ̀ yẹn kò súnmọ́ iye tí mo wí yẹn. Ó rí díẹ̀ náà bẹ́ẹ̀ bá ti gbé kò ní ìdílé ọkùnrin náà ó ṣe òṣìwà fún mi. Àmọ́ èmi á fẹ́ kẹ́yìn oṣù kẹ́sù síwájú díẹ̀. Ìtẹ̀mí yàrá láti fi. Àlọ́lùwọ̀ owó ọlọ́wọ́ gbà ó sì kàkẹ́ rẹ̀ lọ́wọ́ sáà Ọlọ́run ìtẹ̀mí fi lè yẹn ìyẹn á fi kó ìtẹ̀ ìfẹ́ fi sí. Sódà bá ẹgbọ́n lọ́dọ̀ mi. Aláìjà mi ò ní 200 tẹ́lẹ̀. Àmọ́ ọlá pé mi náà ní mo fẹ́ fi 50,000 lẹ́kọ̀ọ́ wá ní kẹ́gbẹ́ 50,000 bí irú tèmi gbé kágbélé lórí. Àwọn aṣọ òde owó 250,000. Gbogbo ẹ̀ pàlàgbà àwọn àfa wọn ní káàkiri ní pé ẹ ṣeun. Irú yóò pọ̀ o. Àbí ẹ̀kọ́ ni. Àwọn tá a wí ìwọ lẹ́yìn ọ̀dọ́ àwọn àṣírí àgbẹ̀ mi kọ́ wà. Bẹ̀rẹ̀ wọn náwó sí. Wọ́n máa ń ná báyìí. Àbọ̀ ti wà nígbà ní àwọn àfa máa ń dá yàrá mi. Ẹni tó ní kíni ọ̀dẹ̀ lọ́dọ̀ ẹni wà dáadáa. Àníkà ń náwó lọ́wọ́ ojú ayé wọ́jọ́ mi. Wọ́n tún wá sọ fún bàbá yẹn pé ànílágbájá ni. Bí ó ti náwó bí wèrè, bàbá yẹn ò mọ̀. Ọ̀rẹ́ ayé ara rẹ̀. Wá fún àmì ọlọ́run 1 million nínú mọ́sálásí rẹ̀. Ó ní pé gbogbo ayé ní ògbà pé lágbájá. Ó sì kẹ́wàá ìsìnkú ọ̀dọ́ ó sì ké gbogbo kùránì wọn ké wọn bá bẹ̀rẹ̀. Ẹ̀wọ̀ ẹja yẹn náà tẹ́lẹ̀ bá lájọ ìjà yẹn. Bismillahi rahmani rahim. Inna a'tainaka al-kawthar. Fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Ẹ ṣeun ẹ lọ ètò kù. Àtẹ́lọ́wọ́ ànábì ìdáná wọn sí. Alájà wa dáwà kẹ́lìtù kiri. Alájà wa dáwà kẹ́lìtù dà. Láti London ẹ máa bọ̀. Àtẹ́lọ́wọ́ ànábì ìdáná wọn sí. Àtẹ́lọ́wọ́ ànábì ìdáná wọn sí. Ẹni fọwọ́ bá gbọdọ̀ bá lù wá. Àtẹ́lọ́wọ́ ànábì ìdáná wọn sí. Ẹ ṣe wà lọ́jà. Ẹ ṣe wò. Àtẹ́lọ́wọ́ ànábì ìdáná wọn sí. Àtẹ́lọ́wọ́ ànábì
àwọn náà lọ lọ́dọ̀ nínú ìdára ti múlẹ̀ yọ ọlá pé Nàìjíríà náà wà lójú lọ́wọ́ lójú àbí ẹ̀kọ́ ni ẹgbẹ́ lọ tóbi tábà wà yọ̀ọ̀kan àwọn ọlọ́dọ̀ máa bẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́run ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ orúkọ ọlọ́run ṣe wá ọkà tẹ̀ fẹ́ àwọn náà rí i pé ọlágbára díẹ̀ lọ́dọ̀ àmọ́ kò ní lágbára fẹ́ yóò mọ̀ lọ́rọ̀ àtẹ́lẹ̀wọ̀ àtọ́bí bàbá wa ìbámu ti lọ ẹni tó lọ bá wò tó bá lù bá. alájà wa àtàwọn kan jù wọ́n ní pẹ̀lú àṣẹ ọlọ́run látàkó tàwọn fún mọ́ṣáláṣí ilé ọlọ́run yìí àwọn fún wa ní àwọn mọ́sáfù ní owó 100,000 naira. àwọn lórí ìdúró báyìí àwọn fún owó 50,000 lẹ́tọ̀ọ́ 50,000 tó kù yóò wọ̀ wọnú àkáǹtì ẹni ẹgbẹ́ ní àtẹnìkà tó wà lọ àtẹlẹwọ́ àdébí ẹ̀ẹ́dẹ́ fọ́sí àtẹlẹwọ́ àdébí láti kọ́ wọ́n bá wò tó bá lù wá. kí ni àtẹlẹ alájí wa Ismaudi trendy wọ́n ti fún wa 100,000 àbí nígbà tẹ́gbàgà sábàgà yìí trendy à àtẹ́lẹwọ́ àdébí ẹ̀ẹ́dẹ́ àtẹ́lẹwọ́ àdébí ẹ̀ẹ́dẹ́ ẹni tó wọ́n bá wò tó bá lù wá. ìrì ànábì ìpàdé lẹ́kọ̀ọ́ jẹ́bi ṣé wọ́n fi ṣe tiẹ̀ wọ́n fi rí ní àgbàbí ìpàdé lẹ́kọ̀ọ́ wọ́n fi rí ní àgbàbí àwọn ọmọ ẹgbẹ́ orí jẹ́ ó máa lọ bẹ́ẹ̀ ta ló tún kù àmì ló kù wọ́n ẹ jọ ẹ má lùlù ẹ kàn dúró torí kó wọn ẹjọ́ nìsín ẹgbẹ́lẹ̀ yìí kò ẹ fi ike yìí kalẹ̀ mo fi orúkọ Ọlọ́run bẹ̀ ọ́ lórí ìdúró mi báyìí mo lè ní lónìí àbí kò sí lọ́wọ́ mi báyìí wọ́n máa ṣe ládẹ́wò tí ò ní wọ voice mail àbí ẹ̀kọ́ ní àdéhùn tẹ́lẹ̀ ẹ̀rọ Ọlọ́run kan ló sọ àdéhùn dáadáa kan wọ́n ibà tẹ̀bí gbogbo ọjọ́ tí bá ti lọ tẹ́lẹ̀ kan wá ní ọ̀hún fún mi nǹkan èmi èé dúró lẹ́yìn ẹ̀mọ́ bàbá yàtọ̀tà nítorí wá ti múlẹ̀ ìtòmúlẹ̀ náà. àpẹẹrẹ ló ní ẹnìkan ní kó fún un ní ọ̀kadà olówó ọ̀kadà ọdún méjì kò fún ọ̀kadà àbúlé àbọ̀ náà àbísà gbàgbọ́ tí ọ̀dà. tó nísìnyí pẹ̀lú àṣẹ ọwọ́ nínú kọ́ọ̀sì tíṣẹ́ ẹ̀tọ́ lọ́wọ́ yìí mo fẹ́ ká ní fáìlì kan nígbà iṣẹ́ òde ni. The thing is that the bitter truth is that we are more than 100 here today. Abi? We are more than 100. Tí gbogbo Mùsùlùmí tó bá wíwà tó bá sọ pé between now and ṣẹ̀dẹ̀ May 1st. Between May 1st to July and June 1st. Mo fẹ́ fi 1,000 naira sí inú àkáǹtì Muslim. Tí èèyàn 100 bá fi 1,000 naira ló jẹ́ ọ̀dẹ̀ nìyí. Ènìyàn ìrìnàjò yẹn. 1 million naira. 1 million wo ṣe fún ọmọ jáde. Mo kẹ̀kẹ́ ká tiẹ̀ gbé 1 million ká tiẹ̀ ní lórí ìjókòó yẹn àti ẹ̀ ṣe bẹ́ẹ̀ nìyẹn. Ó á já sí wípé 10,000 ló máa jẹ́. Àbí bẹ́ẹ̀ kọ́? 10,000 ló máa mú 1 million jáde. Ẹ kò sí problem. Ó yá Amilda ẹ bá mi wá ìwé kan. 5 ìwádìí ṣé o ló lè lọ? 200. Ayé wa. Sódà ṣé o? Ó yẹ ìjọ torí Ọlọ́run ẹrú Ọlọ́run tó bá mọ̀ nǹkan kókó mọ̀ bọ̀ ní àyè. Gbogbo ẹni tó wá ti jáde wá kò dín dandan kó wá níbà yìí. Wàláhì wọ́n náà lè dá lára owó ọjà rẹ tí ò pọ̀ yẹn wàláhì ò lè fi lẹ̀. Ìgbé tó ọ̀nà máa sọ pé Ọlọ́run wọ́n lájọ́ tí mi ní lọ́wọ́ àmọ́ tíṣẹ́ òjá mi ń pè mí pé kí wọ́n á dá sí tọ́lọ́ mo dẹ̀ ní màá dá mo wá lọ ń ṣiṣẹ́ ní ilẹ̀ ń lọ fi síbẹ̀ tí 5,000 fi pé láàrin oṣù kan wàláhì Ọlọ́run nítorí èkó sàkóso ẹ̀ náà. Ẹni tí ó bá kọ ìwé yẹn kó máa bọ̀ láàrin sẹ́jú kan nísìnyí. Ẹjọ́ tó ní Ọlọ́run ìwé yìí ọ̀kan. The thing is that you will come here, you will put your name, your address, your phone number and you will sign.
ọmọ ṣe yìí nẹ́bà o. ọmọ lè jẹ́ àyọ̀ àti ìlú nẹ́bà tó ní wọ́n tán àní sàgbà mọ̀ lórí ọ̀dọ̀. ẹ wá ìwé gidi ìwé tó fẹ̀ dáadáa báyìí. Exercise book. This is what we are here for. Please, gbogbo àwọn obìnrin tẹ̀ wọ̀ ìwọ́n máa ń ra sọ ọ̀dẹ́ fa. Tí wọ́n mú kẹ́sì ọ̀dà ṣé ìwé tó já yín sí kan. Gbogbo wọn ni wọ́n máa ń lọ pa sí ní weekend. Wọ́n á dẹ̀ máa lọ ṣe makeup tó já sí pé alẹ́ náà ni wọ́n fọ̀ dànù. Láti orí ìsìn ṣe makeup 5,000 lójúmọ́. Tó bá ní party Saturday, tó ní ní Sunday, yóò ṣe ti Saturday. Kò ní torí ẹ̀kọ́ wá lóhùn òní fọ́ọ̀dù. Yóò fọ́ọ̀dù tó wọ́n là ọ̀sẹ̀ ní yóò tún ṣe ní. Gbogbo àwọn ẹni ọlọ́run là ń bẹ lórí ìjókòó yìí. Insha Allah. Ayọ̀. Láàrin ìṣẹ́jú kan rí ẹni tí bàbá wa àtàtà lè sọ ni. Bí mo ṣe sọ yìí, gbogbo owó tó bá ní pé bó ṣe wà lórí ìjókòó yìí, ó sì ní 1,000 naira lọ́wọ́. Pé mo fẹ́ fi dá sí tọ́lọ́ wò yẹn dákùtò lọ́dọ̀ ìdílé kẹ́kẹ́. 1,000 naira. Kódà kó ti fi kalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àbáwá. Ẹ bá bọ̀ torí ọ̀pọ̀. 1,000. Odìbẹ́ni 1,000. Odìbẹ́jì. Ọ̀yà mọ̀ méjì. Àbí Nàìjíríà kúnra wáyé. Lẹ́ni méjì. Àmì ọlọ́wọ́ àgbà lọ. Ẹ ṣe ojàre mẹ́ta. Àyùwá. Mẹ́rin. Ẹ ṣeun. Márùn-ún. Mẹ́fà. Méje. Gbogbo wọn náà ní dátà lórí fóònù. Wọ́n fẹ́ wọ́n pọ̀ kí ló ń gba owó lọ́wọ́ wọn ní gbogbo ìgbà. Mẹ́jọ. Mẹ́sàn-án. O ṣeun. Mẹ́wàá. Mọ́kànlá. Méjìlá. Ẹ ṣeun àfà. 12. Àyùwá. 13. Àyùwá ìlànà. Kàkà débẹ̀ obìnrin bí ẹ̀ wá àwọn mùsùlùmí ni ẹ. Ẹrú ọlọ́ọ̀kan bẹ lórí ìjókòó ẹ̀ láti fún báńsì. Wọ́n ní wọ́n fún wa ní 20,000. Ẹgbọ́n lọ tóbi. Wọ́n ti ti rí 5,000 ránṣẹ́ tẹ́lẹ̀. Àárí 1,000 mọ́nà nìyẹn. Ó yẹ máa mú 500 rí wa. 500 ní máa mú bọ̀ torí ọlọ́run. 500. 500. Ṣé bẹ́ẹ̀ gbọ́ pé tàbí wá sí ní àyín ni? Àbí àbọ̀. Ẹ̀yà ilẹ̀. Ẹ̀yà ilẹ̀. Ó ṣeun. 500 ni. Ẹ ṣeun. 500 alájà. Ẹ ṣeun. Ṣé yóò wà fọyá yìí máa ti mi lójú tó pọ̀? Kì í ṣe púpọ̀ lọ́dọ̀ wọn ó sì máa ná. Àwọn èèyàn ni wọ́n fi 500 nílẹ̀ kẹ́yìn. Ọ̀la ọlọ́run bá mi yóò bá dáa fún yín. Yóò bá dáa fún yín. Ẹ dákun ìwé tí mo ní kẹ́rẹ̀ lọ́wọ́ rà ni. Ẹ dákun ṣe ti ra. Ẹ ṣeun. Má jẹ́ ìdààmú rẹ tó pọ̀ kọ́ máa wò pé wá sí ọ̀la yìí lè tó pọ̀. Èmi ò sì lówó tó pọ̀ lọ́wọ́. Ọlọ́pọ̀ àmọ́ ọlá pé mo ṣe sọ̀rùn tó wáyé pé inú rẹ̀ ń bàjẹ́ pé kọ́lọ́ tiẹ̀ fún mi kí n tiẹ̀ parí ẹ̀ lẹ́ẹ̀kan náà. Ọlọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní fún ọ látòní lọ. Gbogbo tó bá wà lọ́wọ́ rẹ̀ ó yá dìde lórí 200 àtọ́lọ́lẹ̀ náírà ó yẹ dìde lẹ́ẹ̀kan náà. Àtẹ́lẹwọ́ ànábì rẹ̀ náwó sí 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 ẹni bọ̀wọ̀ bá gbọ̀wọ̀ bá lù bá. Forúkọ ara rẹ̀ sórí kéde, ó ti fi fóònù ẹ̀wọ̀n rẹ̀ sílẹ̀, ó ti fi 15 oṣù yìí.
owó sẹ́ni fún ẹ̀ka lọ sílẹ̀. Bàbá àtòbí àlàbà àti ìkọ́ wa. Ṣé ọ̀gá mi? We must lead by example. Yàtọ̀ sí 50,000 tí mo sọ lẹ́ẹ̀kan rẹ̀. Èmi náà, before àsìkò yẹn, àdìwúdà. Bàbá tèmi sí bàbá àti ìkọ́ wa. Bàbá tèmi bàbá àti ìkọ́ wa. Ẹgbẹ́ ọlọ́tún wa tún nílé. Bàbá tèmi mọ́sálásí àmì ọlọ́run wọ̀ mọ́sálásí ọlọ́run ni. Bàbá wọn ní wàásù àgbáyé. Bàbá wọn ní wàásù àgbáyé. Bàbá wọn yà sọ̀tà. Àwọn pé mọ́sálásí àmì ọlọ́run. Mọ́sálásí ọlọ́run. Bàbá tèmi tí bàbá àti ìkọ́ wa. Bàbá tèmi bàbá àti ìkọ́ wa. Àwọn ọlọ́pàá mi kọ́ ìwọ̀n ní Bàbá wa ní wàjẹ̀ sí, mo kò bọ́lọ̀ ṣáàtì bàbá, ẹ dákun náà wọ̀, bàbá àtẹ̀mí tí bàbá àti ìkó wa, bàbá àbọ̀ tí bàbá àti ìkó. Bàbá àbọ̀ ẹ ṣeun, bàbá ọlọ́wọ́ dá padà. Bàbá àtẹ̀mí tí bàbá àti ìkó wa, àtẹ̀mí bàbá àti ìkó wa. Ẹni bọ́lá fún mi tayé wá mi mọ̀ ọ́. Àlùbáríkà lára ló gbé. Àlùbáríkà lára ló gbé. Bàbá mi kọ́lẹ̀ ló kúrò. Àṣìṣe bí ẹ̀rú ògbé ká ló. Àṣìṣe bí ẹ̀rú ògbé ká ló. Àlùkò ọlọ́run ní ló dáadáa. Àṣìṣe bí ẹ̀rú ògbé ká ló. Ìbùkún ọlọ́run ní lórí ìyá. Àṣìṣe bí ẹ̀rú ògbé ká ló. Àdìmọ́ fi rí rí àná ní màmí lẹ́kùn. Màmí rí àná ní màmí lẹ́kùn. Màmí rí àná ní màmí lẹ́kùn. Màmí rí àná ní màmí lẹ́kùn. Ṣé o jábọ̀? Tí gbogbo àwọn afá bá ń ṣe báyìí, a máa rí nǹkan ṣe. Ìdẹ̀kùn lé gbogbo àwọn ẹni ọlọ́run. Wọ́n sì forúkọ wọn lẹ̀, wọ́n sì fi lẹ̀. Àbí rí ànábì bá mi lẹ́kùn. Àbí rí ànábì bá mi lẹ́kùn. Wọ́n máa ta orí tọ́ ń bẹ̀rù ẹ̀. Àbí rí ànábì bá mi lẹ́kùn. Àlùbáríkà lára ló gbé. Àlùbáríkà lára ló gbé. Bàbá wa ṣe olówó ṣe o. Àlùbáríkà lára ló gbé. Àlùbáríkà lára ló gbé. Bàbá tààrà bí tààrà lọ mẹ́ràn. Àlùbáríkà lára ló gbé. Gbogbo ẹni tó bá fẹ́, gbogbo ẹni tó bá fẹ́. Ẹgbọ́dọ̀ bàbá wa ló ra mímọ̀, ọlọ́run ṣàkóso. Àyíká lára ló ẹ́ àlùbá àyíká lára. Àdìsá jùwé. Bàbá àrà òbí sọ̀rọ̀ lọ́wọ́. Àlùbá àyíká lára. Àjọyọ̀ pé kọ̀ọ̀kan ọ̀dọ̀ wà láàbò wọ́tà. Mọ̀nàjìyà fi bàtìní hùtì. بحالك الظلمات وأفاد موسى حين ألقي عاجزا في أرض بحر مظلم اللجات سلما وبردا خليله في النار عايش أسعد اللحظات
èmi sì mọ wá sí ìṣẹ́jú mẹ́wàá ṣe. وحمل الحبيب محمدا في جاره. mo sọ bọ́ọ̀rẹ̀ wa kan tó bá ti lóde yọ abẹ́rẹ́ wa là lẹ́yìn wákàtí kan yóò lóun ṣe kí ọlọ́run nígbò lè abẹ́rẹ́ wa là. Kálukú máa tó bá ń ṣe lórí ìkàlẹ̀ yìí ó yẹ kẹ́ ẹ̀ nípa mi fi aláàbò wá gbọ́dọ̀ yìí. Ó jẹ́ pé anábì ní abàbí pè wá bí ó yẹ kẹ́ ẹ̀ Yorùbá náà máa hàn wọ́n. عليه مدى الأيام معتمدي إليك وجهت وجهي يا إلهي. Bàbá bẹ̀rẹ̀ wá sí àfọ́ àwọn àgbà. الشيخ محمد الجامع ẹ̀bàbí rẹ̀ dáadáa àmì ọlọ́run ẹ̀dẹ́kun torí ọlọ́run àmì ọlọ́run tí ò gara àmì ọlọ́run tí ò gara tí ọlọ́run ti kú ọdún àbí gara sí lọ́dọ̀ tí ọlọ́run ti kọ́ tí wọ́n fi gara tì í lọ́dọ̀ tí ò wá gara. mo ti sọ fáwọn èèyàn ti pẹ́ pé àwọn èkúté kan bẹ tí a bá jẹ pàkúté fún wọn tí wọn yọ ẹran jẹ pápẹ́ òsèlè rí. ó ti fi ilẹ̀ lálẹ́ náà ló pa. sọbẹ́. àwọn èkúté kan bẹ tó ẹgbẹ́ tí wọ́n bá jẹ pápẹ́ fún wọn bẹ́ẹ̀ ti fi ilẹ̀ náà lẹ́bàá wọ́n sì yan ẹran jẹ kẹ́kẹ́ òsì ní ṣe. òní fẹ́ràn fẹ́ máa pápẹ́ òsèlè rí. Masha Allah. káàmì ẹgbàá náà bẹ́ẹ̀ ni. ẹran ló wà tì. nínú wọn ló wà. tí a bá jẹ pápẹ́ ilẹ̀ fún mi máa jẹ ẹran tí kò lè ní ṣe òṣèlú ló fún mi. ẹran ló ní bá bẹ́ẹ̀. ṣùgbọ́n bá a ti tán tóun àmì ọlọ́run sì kọ́ wa nípa báwọn ra báyìí. kí ló bí ẹni àbá kan pè mí ní gbogbo yìí bàbá kọ́kọ́ bọ̀ ni wàá dáhùn àwọn bàbá tí wọ́n bí wọ́n tóbi ṣùgbọ́n òun ò tóbi ṣùgbọ́n ni wàá dá lóhùn wọ́n ní tí wọ́n fi ọ̀tà táwọn pè mọ́ nítorí wáyé bàbá yín ló pè mí mo lè dáhùn ṣùgbọ́n mi ò gbé wá dáadáa àsìkò kan bàbá yín nínú ogún àwọn bàbá wa tàbí dáadáa kí ẹni kan bàbá yóò tóbi ṣùgbọ́n bàbá yóò sí inú iṣẹ́ ayé wa bó ti lọ. Bàbá lánàá sẹ́ni bàdàn. ìyẹn náà ta ara rẹ̀. Ìjọ tán alábàdàn wa wọ́n wò pé àwọn ọba nínú ilé kàdéríà ní kọ̀rọ̀ àti ní gbangba wọ́n wá ságun tìjà ní àwọn ọba wọ́n wá ṣe ìǹkárò níbi ìgbéláyà wọn kì í ṣe wòlíì ọlọ́run. lẹ́ni tá a bá kọ̀ dídí ẹ̀ tá a bá ti já níyà. lẹ́mi wọn lọ́hùn. lẹ́mi wọn lọ́hùn. ṣé wọn lánàá ṣe wá fún alábàdàn ní sí ní gbangba. ní wọ́n jọ àwọn àfà wọ́n lọ sí mi láàrin lọ́wọ́ alábàdàn wọn lògùn wọn ti ju wọn ti wà lọ́dún àti wọn ti ẹ̀ títún kankan. wọ́n wá bèrè pé kí ló dé olódà aago kàdérí àwọn òsínbẹ́ lóòótọ́ aago tìjà ní àwọn òsínbẹ́ ṣùgbọ́n ṣe báwọn nílé ọlọ́run ẹ̀ báwọn. wàá bò yí kalẹ̀ sí kàfàrà kálukú bá rọrọ sọ ọ ní ẹ mọ wá fẹ́ mú gbogbo alábàjẹ́ níṣẹ́ ẹ wá lé ọlọ́run kan tẹ́ ẹ bá kà kí ní dé mẹ́wàá tẹ́mi lánàá ṣe wá sí mbẹ́ ní kò ṣe yàn lé ọlọ́run. ẹni gbogbo ayé fi dá lánàá ṣe mọ́ nítorí tẹ́ ẹ bá fẹ́ mọ bó ń ṣe jẹ́ tàbí bó ń ti máa ó pera rẹ̀ lóko tó tóbi jura rẹ̀ lọ yóò táwọn yẹn kù. ṣé o bó lálà wọn gbẹ bó lálà ká tó àdéhùn padà dá wọn gbẹ bó lálà lẹ́ẹ̀kan sí. Ente kálukú bí mọ̀ká fún àrí ọjọ́ alẹ́ jẹ́ ayé ni. Ọwọ́ akpẹ́ra rẹ̀ ní Amirul Awliya níjọ́ tí ṣe Ibrahim Ambela yìí. Ó kpẹ́ra rẹ̀ ní Amirul Awliya níjọ́ tẹ̀sẹ̀ pé tójú pèlé kálukú ayé wọn wá rí pé Amiru ní lóòótọ́. Ẹlẹ́bùrọ̀ làbí kú tó tún fẹsẹ̀ kù. Àbá àwọn ẹgbàá mi ọlọ́run. Ṣé mà táwa rí yẹn kan? Èyí tí ó da yẹn máa fà fà ní àwọn ọgbọ́ ó. Ẹ̀gọ́. Ara
náà tó gbọ́ ni mo fún ṣe dáná ìṣẹ́ òtí pẹ́ mo ti máa ń lọ pẹ́ ó ti lé lọ́pọ̀ ọdún tí mo ti tají. bàbá ti já. mo ti sùn mọ́ ó ti lé lọ́pọ̀ ọdún. kẹ́yìn kan wá tẹ̀ mọ́lẹ̀ kan káwá máa yẹ̀ wò pé wo ló ti rí á yẹ̀ wò ló tọ́ ṣùgbọ́n tá a bá ti bá bẹ́ẹ̀ á gbà bẹ́ẹ̀ á máa gbé bẹ́ẹ̀ àfọ àwọn àmì ọlọ́run ni. ọ̀rá ìjọkẹ́ fún ẹni kankan ló fà á máa ń sọ fún yàn wípé nínú ẹni tí wọ́n sáré tí wọ́n fún kúnlẹ̀ dé tí wọ́n bá wá nǹkan ni mo wà. ẹ̀jẹ̀ ìgbà ìbò ti tó ìbò sábà tó lé ní gbogbo àti àlọ́. a kàn bá wọn pè yàn ní kó tóbi ni kì í ṣe wípé nítorí pé wọ́n fún wa nìkan. ngbàgbà ni ti máa ń sọ. ìsàtàrù kọ́ bàtà kó kí mi ẹnu ẹnìkan ò gbà èmi ni mo lè kó bàtà kẹ́ tó bá wù. kò sí ilé àbá náà mọ̀ pé bọ́ bàtà kó kí wa ẹni sọ pé ṣé wọ́n ti rú ẹ̀yìn tóbi lóòótọ́ àwọn yóò tó wa. يا من عرفت محمدا وآله Abdulaziz walaysa yara ma al-ma'ani daniyu. فليس يرى مع المعاني داني Man qalbuhu fi alam al-abdan. من قلبه في عالم الأبدان Ó bẹ̀rẹ̀ mọ́ kí ó dáadáa ni. Laysa yara kò ní rí kò lè rí náà nírú ẹ̀. ليس يرى مع المعاني داني Ẹni tí ń gbé sálẹ̀. من Bàbá ẹni tó yẹ pé tó bá dòrò kò lè ṣe ń jara. ليس يرى Laysa yara kò lè rí náà rí. مع المعاني داني Ẹni tí ó jìnnà kò lè rí náà rí. من Ẹni tó قلبه yẹ pé ẹ̀mí tiẹ̀ fi alam في al-abdan. عالم الأبدان Àbá mi ọlọ́ṣẹ́wà mi ọlọ́run tẹ́ bá lẹ́nìkan tí ò bá gbà yín láàmì ọlọ́run mà pé kò tóbi náà ni. من قلبه Tẹ́ bá ju ẹ̀rà àbá yìí tẹ́ bá ju ẹ̀rà fún ti bọ́ọ̀lù. Ẹni kó máa ṣeré ibi tó ń ṣeré òun yóò rò kí ayé parí sí ọ́ nígbà tó bá bọ́sẹ̀ pé kò bí èkó tó mọ̀ pé ayé tó kù síbẹ̀. ليس يرى Ṣé Muhammad al-Jami lọ́wọ́ ìrẹ́wọ̀ bá ti ní àfáàní? مع المعاني داني من قلبه في عالم الأبدان Ilé ń pe àwọn èèyàn pé kí àwọn aṣẹ́ Mukhtar àfáàní yìí á pèsè èèyàn. Wọ́n bi àlè tàmásì ní. Wọ́n ní kí ló dé tó rí náà rí ẹnìkan má ju iṣẹ́ òtí dání lọ. Orúkọ owó bàbá kankan tó wà mọ́. Wọ́n ní ṣe ní kọ́ ọkùnrin mi mọ́ rí. Wọ́n tún ní lórí mi ní máa dárúkọ yẹn lórí òun ọ̀làkọ̀ ọ̀rọ̀ pọ̀ dáadáa. Àwọn tẹ́ ń dá kọ sí létí pọ̀ olóhùn mọ́ rí. Wọ́n tún ní làkàṣe ìgbẹ́ ńkọ́ oníkò òun ò rí rí. Ẹni wọ́n sì ní olóhùn rí rí ó tóbi. Olóyè wàṣẹ ìkùnà làmá mi nẹ́lẹ̀ kàmá. والشيخ لا لما من الكمال أجله الإله ذو الجلال Wọ́n ní máa hádà. ما هذا عن أبي شفيع البشر Wọ́n ní pé fi qawlihi wa fi'lihi wal athar. في قوله وفعله والأثر Tí àmì ọlọ́pàá ti máìkì mú tí ẹ máa ń sọ̀rọ̀, wà á tẹ̀sí àbára rẹ̀. والشيخ لا لما من الكمال Kéwù lẹ́nu ní ìmọ̀ kò sọ́lọ́ mọ́ rẹ̀. أيده الإله ذو الجلال Ìbá bàbá ṣẹ̀yẹ gbé tiwa ló yá mọ̀ ẹ́. ما هذا Àwọn ẹni ọlọ́run, àbá yìí bí àmì ọlọ́run, ẹ bá wojú sí àmì ọlọ́run, kò tó àwọn ẹni ọlọ́run bí ti máa rí. Àwọn tí a bá jẹ́ ṣàláwọ̀ ẹni ọlọ́run bójú wọn ti rí. Àwọn tí a bá jẹ́ ṣàníná ìmúra wọn kò nídìí wọn máa mú. Ṣé wàá kọ̀ lé kò wọ́n ni àbá yìí? ما Èkó àwọn yóò tẹ́ wọn lẹ́kọ̀ọ́ kù fún lóbìnrin. Àbí pákéjì. هذا النبي شفيع البشر في قوله وفعله والأثر Àwọn tí ó ti ń pè láti ọjọ́ tó máa múra ẹnu bàbá àgbà múra yóò wá yóò lọ pé fọ́tò bàbá ẹ̀. Ìṣẹ́gbẹ̀ gíláàsì báyìí yóò máa wò bí bàbá yìí máa wí láwà ní ọmọ ní ọdún kó jọ dáàdì yìí. Àwọn bàbá yìí máa ṣe kíní kan iná ìṣerú ẹ̀ kárí. في قوله Wọ́n wí láwà ní dáàdì yìí. Wọ́n lọ fún un tí ìṣe wọn gbà ní bàbá wọn kó ìbàjọ́. Ìṣe tí wọ́n ní kó fi jọ bàbá yìí. في قوله وفعله والأثر Ẹ wà tó bí bàbá mi ọlọ́run. Alhamdulillah. Ẹ wò yá tó bí wọn. Àbá yìí, bàbá tó bí bàbá mi ọlọ́run nìyí. Ìyá tó bí bàbá mi ọlọ́run nìyí. La ilaha illallah.
Tẹ́ ká máa ṣe ìgbàlù níbi ìmìláyà ẹgbẹ́ kì í ṣe wòlíì. À ń tẹ́ ọ́ tóbi òbí ròyìn. máa dà. Abẹ́ni mi ní sọ̀rọ̀ à ń tọ́ tóbi òbí. Kò sí nínú ilé àti tóbi. ọ̀nà àdìyẹ ṣẹ̀fín ìlbàṣárì. Káfá ti yọ ọkọ̀ bàbá ọkọ̀ mẹ́kọ̀ọ́ kú gẹ́gẹ́ mọ́. fi kọ́lì wà fún ilé wà ní àgbà. Ẹ̀wọ̀n orin gbọ́dọ̀ ń fi yín dá lára. Ẹ̀ka mẹ́ka ọ̀yà kó rire ẹ̀tọ́ lọ gbé omi kan wá nìsín. Wọ́n bá ní kí n máa rà ní 500 naira. Ọdún tó yẹ pé tí ó bá mú délé gbogbo tó ti bàjẹ́ ní ọ̀rọ̀ rẹ̀ yóò sì jí. Láwọn tí olùwà fẹ́ ṣe ẹ̀tọ́ yẹn lò fún mi rówó rà. Tí wọ́n bá tẹ̀ mọ́ ayé ẹ lọ ní owó rà. Tàbí kó máa rò pé kí ló tó kò tà tẹ́lẹ̀ ládùúgbò tá a ní. Bàbá kí oògùn bàbá nàmẹ́ ní oògùn gangan wà. Ṣùgbọ́n kò ṣiṣẹ́ tó àjẹ́ wù. Oògùn bẹ́lẹ̀ tó rọ̀ ṣùgbọ́n kò ṣiṣẹ́ tó jẹ́ òògùn. Ọ̀tọ̀ lóògùn àtọ̀lájẹ́ wù. Àwọn kan bẹ Yàrá sábà lè sọ́yìn. Hello. Ẹni kò tó ṣe dáadáa. máa dà àdìyẹ ṣẹ̀fín ìlbàṣárì fi kọ́lì. Bámi nà bẹ ní Oògùn oògùn wa. ajẹ́gùn sí mẹ́lọ́tọ̀. Àwọn àlọ́ sa Abukakumullah. oògùn wa. Oògùn wà. Kò tá dùn àná. Kò tó àdúrà ni. Ìṣe pé kò sóògùn. Ẹ bọ́lọ́ lọ́wọ́ fẹ́. Ẹ bọ́ òun lọ́wọ́ fẹ́ o. Oògùn wa. Ó jìnnà. Ó ti bá wẹ̀ ọmọ gbọ́dọ̀ tó gùn kò bá ara Kì í bẹ́ẹ̀. ṣe àwọn ará lágbègbè ní ọ̀sán pé kò sóògùn. Àwọn jẹ́ ń pa fọ́ọ̀mù kan. Ó yà torí pé agbẹ̀rẹ̀ má bínú àbá o. Ilé lárúbá yẹn gbé o. Èmi tá a gbé àbọ̀rọ̀ lọ́wọ́ kò tó gùn. Wọ́n pa fọ́ọ̀mù méjì kùn jù ọ dáadáa. Kò sí kíni. Jùmọ̀ àná Màhámà gbọ́dọ̀ kí. àdìyẹ ṣẹ̀fín ìlbàṣárì. Àwọn bá àti ẹ̀ máa ń tọ́ kàtàkàtà wọn ọ̀pàdé alágbàkú béèrè ni. Ẹ má bínú ìmọ̀ràn náà ẹ̀rẹ́ àbílẹ̀ ti gbé sọ́jà kùjà pé wọ́n ń sàfihàn tó bá pàdé wa kò ní dágbére tí ó fi lọ. Ìbéèrè mẹ́ta kan bẹ tí máa fi wọ́n lé ní méjì ẹni tí ó dàbí ohun àtàlẹ́yẹ̀wò. Wọ́n kò sábà àkókò. Wọ́n tó wà ní sàdínsá báàkì ẹ̀. Wọ́n ní kí ló tó kù jẹ gbèsè tá à ń bá a sán tó bá. Kò sí ìdúrà. Wọ́n lágbá òlè bó ó sì jẹ gbèsè rẹ̀ ní ká bá a sán tó yóò bá. Ìsàdí ó mú lọ. Láàyè náà bá kí n lọ. Àjọ jẹ gbèsè ní bóòlù dájẹ́. في قوله وفعله Gbogbo ọjọ́ ayé mi ní báyìí sáájú. Ìwé tí ó pàdé mi tí ó wí ni mi yóò múra. Ọ̀rọ̀ kan ti ní. Èmi ní sọ̀rọ̀, èmi máa kó náà ọ̀rọ̀ dání rẹ̀ sí ti ní gbàdá ní báyìí. Ìyàwó. Wọ́n sọ̀rọ̀ nípa abídíà ni wọ́n bá ń dààmú wọn ní kúlù bídíà lọ́la àmọ́ ní ẹ̀kọ́ dànù. N kò lànà ìjọba ká kó kura níjọ. Mùsàdì sì sọ yìí kùmọ̀ ìjọba lágbára. Nígbà tẹ́ ẹ fẹ́ kó sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ jọ. Táà náà ò fẹ́ kí Ìsìlámù sọ̀rọ̀ tàbí dáwọn ìdí rẹ̀ èsì àkọ́kọ́ nù. Èkejì ń bẹ̀ ni pé ìjọba fẹ́ sọ Kùránì kalẹ̀ ìkíra ni wọ́n sọ kalẹ̀ kí ló tẹ kọ́kọ́ bá jà. Ẹ kọ́kọ́ gbé kíra síbẹ̀. Sọ́lọ́mù mọ́ tó kó tó sọ bá jà káyọ̀ yòó má nẹ́bí. Ọlọ́run mọ̀ pé bá tẹ̀ àkọọ́lẹ̀ kó kọjá tó tó fi gágá ìjọba tó lò. Àwọn ẹlòmíì lábára ló wọ̀ sọ ṣé kò ní ìgbà tó ń bọ̀ tí ò ní ṣẹ́kù àwọn èèyàn mọ́ kò ní ṣẹ́kù èèyàn mọ́ èrò ni ó ṣẹ́kù. Àwọn tí ẹ mọ lárúbáwá sọ ni wọ́n ṣẹ́kù ẹni ò lè sọ bọ́lá pé tó fẹ́ ti yàn àfẹ́ ò ní ṣẹ́kù mọ́. La ilaha illallah. Àwọn afáàdì bàbá mi ọlọ́run yà fáì. Dárí pé ọjọ́ orí báwo. Mo sọ fún wọn lọ́dọ̀ bàbá wáyé wá ṣe rere. Àwọn ni mo fi ṣe tọ́pìkì ọ̀rọ̀. Nígbà tí mo rí wọn. Bàbá mi ọlọ́run yóò dàgbà jáwọn tí wọ́n ta gálà lọ nínú odò. Wọ́n lọ, wọ́n dára gálà lọ́wọ́ ẹ̀. Wọ́n lè máa sáré kiri nítorí gálà tí ò tó bá ní. Gbogbo tí àwọn gbàgbọ́ ibẹ̀ kọjá, àwọn ògbà mi kankan kọjá. Irun wọn yóò tí ìgbẹ́ni tí a máa bá pẹ̀lú sínú ọ̀dọ̀. Àìmọ́ jù bẹ́ẹ̀ lọ. Ìntó sọ wọ́n di ẹni ó lè dá ìṣẹ́ rẹ̀ láti màmá mi ọlọ́run. Ológun ni, àtẹ́mọ̀ ògùn kan ọ̀kọ́rùn tẹ́kọ̀ kí ní àǹsọ̀ nǹkan ọ̀sọ̀ àǹsọ̀ nǹkan ọlọ́run, àkùnbọ̀ ọlọ́run wí nǹkan mi. Ó ta ló sọ pé kẹ́ máa já mi ọlọ́run. Bàbá yín ló bá yín béèrè. Nígbà tí a bá pè láyé bẹ́ẹ̀ tí yóò bá ti pè yín bẹ́ẹ̀ lọ́hùn wọn àní bá yín pè yín bẹ́ẹ̀ láyé mi láyé náà.
ìtumọ̀ pé lọ́wọ́. ìtumọ̀ bí sẹ́mu dá àgbọ̀dá bá kan olóhùn sàtàrù mo ní abá ṣe ń jẹ owó yẹn. àwọn jẹta yẹn yẹn ni kódà kó wọ́n bí ẹ kọjá lọ ní ká tó bí ẹ ní káwọ́dà. a lò tí wà lẹ́yìn ọgọ́rọ̀ ọdún kẹrin tó tó. àgbà ní kí wí yìí. mo ní bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ o kó pé àwọn ńlá kan ni wọ́n bí ẹ rárá gbà wọ̀ ká. nígbà bẹ́ẹ̀ fún kálukú láti fún un. àwọn àmọ́ká òkú ní lámì ọlọ́mọ èyí tẹ̀ ń lọ Màdínà rí. Odidi ń dábẹ́ fún ọ láti fún ọ lànàbì. Wọ́n kò bí ma kan ó di Kùránì mú kò ní jẹ́ lábára. Ọmọ kan wọ́n bí pẹ̀lú Kùránì, ọmọ kọ̀ọ̀kan láì lásàrà yìí. Lábára ò lè bí ma odidi ń dábẹ́ fún ọ lànàbì. Àwọn olókùn dáná bí òun ṣe é dáná ní sísọ bẹ́ẹ̀ kalẹ̀. Má gbé bàbá ó gbé bàbá lọ́wọ́. Ẹ̀yin tẹ́ ìjòkó lèmi ní bá sọ̀rọ̀. Wọ́n á ṣe mọ́nìdí pre-Ramadan lecture. Adé ń kówó jọ. Ẹ bá jẹ́ mọ́ gbogbo àgbẹ̀ òkà mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ kó jọ yìí. Àṣemọ́nìdí Mọ́nìdí. pre-Ramadan lecture. Àtúnkówó jọ. Ẹ bá tún kó yọ lọ́la mọ́tò dáhùn. Kó mọ́sálásí ni o. Bàbá yìí. Àdàkọ́. Tí wọ́n bá mi ọlọ́pàá tó kó yọ lọ́la. Tí bàbá àgbà mi ọlọ́run tí wọ́n bá tún pè é lọ́la. Wọ́n lé wọ́n dáhùn. Ilé mi gbé wa. Kí lè fi ń pè wá? Ọgbọ́. Tí wọ́n bẹ èèyàn tí wọ́n bẹ abala àkọ́kọ́ àkìlódé. Tí wọ́n bá fẹ́ pè àwọn èèyàn. Náà fẹ́ pè àwọn ọ̀rẹ́ níbi ìjòkó. Tí bàbá mi ọlọ́run bá fẹ́ pè àwọn èèyàn tí wọ́n fẹ́ pè gẹ́gẹ́ bá ti jòkó tí kálukú wọ́n jòkó àníráyè jòkó. Ẹ bá àwọn èèyàn náà fẹ́ pè. Láyé bá àwọn èèyàn ni wọ́n fẹ́ pè. Ohun tó ṣòro ṣe báwọn èèyàn lẹ́ ṣe tẹ̀lé mi ọ̀pá mi ọlọ́run ni àwọn afá jòrò ogun jọ. Látọ̀tọ̀tọ̀. Ẹ ti kó àjọ kò sí lọ́tẹ̀ tí kó àjọ sí kálukú lọ láti lọ pẹ̀lú sàlámù sàlámù. Ẹlẹ́mìí náà dárú ẹ̀wù náà tẹ́ǹtì mú kọ̀ọ̀kan túká. Tá a bá mọ̀ tó láwà ní ara wọn. Gbogbo ọjọ́ tẹ̀ bí àwọn èèyàn ni wọ́n dákẹ́ jọ fún yín tó ní pé jáde ọlọ́run ni. Ta ló ń dá alákẹ́ fún yín? Bàbá àjọyọ̀ kó jọ ẹ̀mí náà fẹ́ẹ́ náà wò ó pé lágbájá ọ̀gbìn àkẹ́sẹ̀ ní abá dá mọ́lì díẹ̀ rú pété ti bẹ̀ẹ́lẹ̀ ló bẹ̀ẹ́lẹ̀ àwọn tó gbé tábẹ́ mú lóògùn àbàtà olówó ti bá ríwo àwọn bá túká mọ̀ lórí wọn láì ní bàbá yẹn máa ní bó ti gbé rí. Yá mani arafta Muhammadan bi kamalihi wa jalalihi wa khisalihi wa jamalihi wa jalalihi wa khisalihi wa jamalihi. Èmi ò fẹ́ràn orin tí ò bá ti ní tìmọ̀ ń lé súfí. Àfáà kan lójú eyín ó ní wà akramu nnaasi. Onídàájọ́ máa ní ma bayna al-wara rajulun. Wa akramu nnaasi ma bayna al-wara rajulun. Ala yadihi lin-naasi hajjatun. Àfáà yìí ká tó wá gbà pé àfáà ní ibi tẹ́ ti wá náà bàbá tó bí wá ti wá nù. Bàbá ló bọ̀ bọ̀ àfàdá èmi ní sọ̀kan fún yín o. Bàbá ṣèyẹ ti dá mẹ́rẹ́ kó àrà tó kọjá díẹ̀. Táyà kẹ́nìkan tó dára kó lọ wá lórí. Kúlọ̀ lẹ́yìn ànáni radiyallahu ta'ala anhu. Wa akramu nnaasi Ẹ̀ ń tú Kùránì bí bàtà lọ mọ́kàsí. ma bayna al-wara rajulun. Àpàdé ní Ṣàgámù ṣe rántí bí ọdún méje. Ma bayna al-wara Àbí rajulun. àríkà pẹ̀lú ọdún mẹ́jọ sí mẹ́sàn-án. Mo mọ̀ yín tẹ́tẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìjọba ni mo sọ bí ti ara mi mú yín. Orí àwọn tó ń kó tóbi yẹn, àjọ máa kíra wa ní òkèèrè kan ní àwọn àti mọ́lágbájá, mo ní bá balẹ̀ tálágbájá ọ̀dọ́ mú bọ́jọ́ kó wa sórí stéèjì lórí pé kò ní dágbére tó fi lọ. Àkọ́kọ́ ni pé màá kọ́kọ́ jẹ́ kó mọ̀ pé àbá ni wọ́n bí wa, tó kọ́ wá lè ní màá lò. Ẹ̀dá mọ́lì ní àtẹnu tó dùn ẹjọ́ bí wá papọ̀. Tọ́pìkì tí wọ́n lè ní màá lò. Torí àwọn èmi bá sọ̀rọ̀ kẹ́yìn, wàhálà ti dé. Torí pé ibi tí nǹkan parí sí ni wọ́n ti bí wa. بين الورى رجل على يده. Àwọn kọ́lá ẹni tó bá gbọ́ ẹnu wọn náà yẹ pé kí wọ́n gbọ́ papọ̀, wọ́n yẹra. Àbá ìdọ́gba bọ́lá gbàlagbà bí sáfún àlù. Ẹ̀mí mo bá ń sọ̀rọ̀. Àwọn kan sọ pé àgbà fún yàn, àbá mi ọlọ́run.
nítorí àbá wọn ní kẹ́ tó pè yàn láàbà kí ló wí ní ìsìn náà. وأكرم الناس ìdájú mẹ́rin ìpínlẹ̀ tí ò rọrùn láti ṣe ilẹ̀ yìí ṣe. ẹ̀yin máa rí mi bọ̀ sọ pé ẹni sọgbọ́n lónìí àmọ́ ti sọ́nà ni. وأكرم الناس ọgbọ́n ló. ẹ kí ló kù tí wọ́n ń ṣe láì tẹ̀lé ṣe. láì ní wàhálà náà. gbogbo ń dáwọn yẹn ń ṣe pẹ̀lú fìjìnà lẹ́yìn ṣe pẹ̀lú rọrùn. وأكرم الناس ṣé Ibrahim ìjọba fẹ́ júwe bí wọ́n ti di wòlíì fáwọn èèyàn. ṣé wò ní tàlábùtù láhà lẹ́gbẹ̀ẹ́ yìí nìlá. fa abalọ́ ilá ayẹkúnà nìlá. àbáni à ń wá ọlọ́run ló dá ń wá ìjẹ́wì lẹ́yìn rẹ̀ wá. ayé tí ò rọrùn lọ́jà máa wá lọ́wọ́. abalọ́ ọba wa ló kọ̀ wípé ayé kọ́ ni mo fẹ́ fún yẹn ni tó láyé ni mo fẹ́ fún yín. Alo ọ̀rẹ́ wọ̀tẹ́ gbogbo ní bàbá. Ilé tó ń tó bàbá lórí. Ṣé kálukú náà ló lè jìlá àbúrá nìkan? الناس بالله وأكرم الناس ما بين الورى رجل تقضى على يده Àwọn tí wọ́n bí yín, àwọn tá pa wọn káàtì pé ilẹ̀ yín gbé. للناس حاجة. Ẹ̀wọ̀n tó bá yé jòkó. Ẹ̀dá gómìnà jòkó. Bí wọ́n jòkó ẹ̀ lọ́nu wáyé tó ti bẹ̀ wọ́n, kíní kan, kó tó ní kí n wò. Ara bá mi máa gbóná ní gbójú ọ̀gbọ́n fàyè tó dé báyìí. Ẹni tó bá nírú kan lè má fi gan hàn. Ẹ bẹ́ẹ̀ ni, ẹni tí ó bá nírú aṣọ kan lè má wọṣọ bẹ̀ lọ́dẹ, yóò kàn tẹ́ka fálábà kí kú ni. Torí tí ó máa wò ó tí ò ní mọ tí ó sọ fún. Àjọ ọ̀tí àkànmí náà ní ìfẹ́ ṣe nù. وأكرم الناس Yóò máa wá fa ẹgbẹ́ sí. ما بين الورى رجل تقضى على يده للناس حاجة. Mo pè é pé kí wọ́n sọ ọdún àbùkà dìrì lọ́dún kẹrin lábẹ́kúta. Ṣé o ti yára? Ẹ máa ń sọ̀rọ̀ ṣé o ti yára? Àwọn bàbá ṣe yẹ níbi tí wọ́n ti bí wa. Àtàtẹ́ nìkan tí mo fọ́ kọ́ ọ̀rọ̀ yìí láti sọ pé mi ò gbọ́ ọ̀rọ̀ ṣé o ti yára rí báwọn. Wọ́n sọ̀rọ̀ bí wọ́n ṣe bí ṣé o ti yára. Mo gbọ́ kí ẹ ṣe pariwo ariwo kọ́. Ariwo kọ́ kàn wọ́n lè wọjá bá akẹ́kẹ́ máa wá yẹra wò títí. Yẹra wò. Ẹ wá bẹ́ẹ̀ lẹ́nu wá sí bí ṣé o ṣe kéwù. Gbogbo ẹni tí ṣé o kéwù lọ́dọ̀ ẹ̀ pátá ni bàbá. Kọ́dà kírísítẹ́ẹ̀tì náà bẹ lọ́dọ̀ mi àtàlíyá o. Mo máa ń tú gbogbo tíra àtàwọn bó ṣe àbílẹ̀ lódò pé báyìí bàbá wọn ní bẹ́ẹ̀ ló ti rí. Àwọn náà wá tíra yẹn wọn ti rí. Mbọ̀ àti àwọn kan máa ń sọ̀rọ̀ lẹ́mìí tó kọjá ká dọ́gba ní ká tí kò náà sí. Ibi ṣé o sọ́jọ́ tí wọ́n fi lé nípínlẹ̀ lọ́dọ̀. Àwọn tí wọ́n sọ pé dàrá sì tó yẹ kútúbà kì í ṣe káfù àti tá a ti bá kọ́ àtàsílì tó kútúbà. Àwọn nìyí. ما بين الورى رجل Ajọ́ mẹ́rin ṣe bí ẹnu ọ̀lẹ́ mọ́gáàdì àwọ̀ tí a dẹ̀. تقضى على يده للناس حاجة. Lẹ́yìn bá tó wá dáwọ́ lé nǹkan yóò tó wá yọrí. تقضى Ojú ọ̀rọ̀ lọ̀pọ̀lọpọ̀ àbá kú sí. تقضى على يده للناس حاجة. Ẹ̀tún ń tẹ́ ẹni tí kọ́ àwọn tẹ́ ẹni lára tẹ́lẹ̀ mi ò ní tí mo fi bàbá àbá àmì ọlọ́run wò. Bẹ́ẹ̀ ni tí wọ́n wá àṣìwòrán tó bẹ́ẹ̀ ní àrìbí. Ẹ̀tún wá ẹni popularity láàárín àwọn àgbà àfà. Ẹ kúrò nínú ẹni tẹ́nìkan ó sọ pé kì í ṣe. Ẹni tẹ́ ẹ bá gbọ́dọ̀ sọ pé òun ò gbà pa àfà làmì ọlọ́run yẹn náà kì í ṣàfà. Kì í ṣàfà. Wọ́n kan àbí afún ní kò mọ bí wọ́n ṣe rẹ̀. وأكرم الناس بين الورى رجل Àjọjẹ́ bá fún yàn, àlùdá, àjọjẹ́ bá fún yàn, ibi méjì láti máa yẹn fún. Tọ́ inú kó kéré sí àdúgbò jùlọ. رجل Iná ni màgbé wọ́n bùn nù. Wọ́n bùn ní. Ìmáàmù Adéwìn ìlú Àbùdó yà àti bàbá òun ni ti kàwó. Àwọn náà ṣe bàbá ṣe rí dájú. بين الورى رجل تقضى على يده للناس حاجة. Bàbá mi ọlọ́run, ẹ̀dàkùn ẹ̀ tún wá ṣe wá, ẹ̀ ṣe wá. Àgànbẹ
wọn ò ní ààyè àti sáré ayé tiwọn ṣùgbọ́n ni ó dé yẹn abẹ́ bèrè pé ṣé yẹn ni. àlùkà ó pọ̀ láàrin àwọn àgbà àwọn ò ní ìdí àti ìdí sáré ayé tiwọn ṣùgbọ́n lágbájá ìṣègùn ti jẹ́ lẹ́gbẹ̀ẹ́. wọ́n sábà máa wá dé yẹn ní tí ìtàn wáyé wá sínú. àbúrò àti òṣèlú wọn. Mọ̀kọ́mù al-Barzakhi àtẹ̀pẹ̀ ní Tádé Mọ̀kọ́mù al-Barzakhi wọ́n pọ̀ kọ́ tó dọ̀dọ̀ ṣe Ibrahim ọkùnrin yàtọ̀ bàbá wa nínú wọn lẹ́yìn náà wà máa wá sọ oríṣi ọ̀rọ̀ pẹ̀lú oríṣi ní ṣé Ibrahim ẹ̀rọ tẹ̀bílíkì báyìí nígbà yẹn á sì dáadáa. Ìdí ẹgbẹ̀rún tẹ̀bílíkì. Ìwàlá. 3 days inshallah. Ṣé òkú gbọ́ ni òkú ṣé wù ni? Ṣé wù sẹ́? Bàbá Adéjọ́. O àbúkú ló jẹ́ ẹ̀dínlẹ̀. Ẹ wo ló wí ìmọ̀ gbogbo. Àbúrò abá ń bọ̀ sí fẹ́ gbé mi lọ àgbo ṣé wù ni tí wọ́n ti bọ̀ bẹ́ẹ̀. Aláyẹ̀dì náàsì hájà. Bàbá mi ọlọ́run aláwùsá. Bàbá mi ọlọ́run. Àbá wa mi ọlọ́run. Wọ́n ní wọ́n ti dé Mọ̀kọ́mù al-Barzakhi. Wọ́n ti bàbá mi Ṣé ọlọ́run. Ibrahim ló gbọ́ ẹ̀wù náà kalẹ̀? Apá kàdíyà kan ò gbà á. Èkó ni ti ń sọ̀rọ̀ yìí kí kálukú ní bọ́ọ̀lù kó gbé lọ sáré wọn. Apá tìgáríà kan ò ká. Wọ́n sọ pé ṣé Ibrahim kì í ṣe gáàbù? Gbangba ni wọ́n ti wí. مرج البحرين يلتقيان بينهما برزخ يبغيان فبأي آلاء ربكما تكذبان. ẹni tí ẹ pé kò sí tọ́túrùkù kan àbí tọ́rí kankan èyí tó lè sọ wípé ẹni yẹn àmọ́ rí àárín nǹkan ṣe pẹ̀lú ẹ̀ ẹnu ẹnìkan ò bá nù kàdírí àpẹ́ kì í ṣe wà ní ọlọ́run ẹnu ẹnìkan ò bá nù tìjà ní àpẹ́ kì í ṣe wà ní ọlọ́run kò sí ilé méjèèjì tí wọ́n wá yín sí tí wọ́n bá yín rẹ̀. وأكرم الناس ما بين الورى رجلا تقضى على يده للناس حاجات. èyí ló gbọ́dọ̀ nípa tíṣe ń gbọ́dọ̀ bọ̀ sí bíbọ̀ ní sí òṣì Ibrahim ọ̀dẹ́ sí ti sọ pé wọ́n ti sàn náà nígbà tí wọ́n ti yá gbọ́dọ̀ ojú kò wọ́n ti ọ̀rẹ́ tí ń bọ̀ látòkè yìí. ألعبت يمينا إلا لله يحب الإسواس عني والعكس في الآل بقيا لمن علم الأقوام أني تقيمه وصي حبيب الله يلقى بوصليا إني رأيت رسولا وما كنت قولي شاطها ما كنت قولي ساتئا متوجها وما مسني وما مسني سكيب عقليا وما ṣe ìbá mọ̀ tí ra rẹ̀ ayé èdè tí ṣé òpè rẹ̀ lábálòdò iṣẹ́ àmì ọlọ́wọ́. ما قلت قولي ṣé mo ní gbogbo tí mo ń sọ yìí mi ò sọ lásán o ṣáàtà àmọ́ tàbájá lẹ́sẹ̀ kí torí pé mo mú nǹkan yó. ọ̀pọ̀ àbá mi ti máa ń sọ̀rọ̀ tí yóò ní wò lè sọ̀rọ̀ láì jẹ́ pé. àbá ni nípa tó wọlé wọ́n ṣe wọlé wọ́n dẹrẹ́ ni ìwé dẹ́ mọ̀ bí wọ́n dẹrẹ́ tó yóò tẹ̀lé wọn jáde wọn ní bẹ́ẹ̀ kẹ́ gbóòórùn kìíní. Bẹ́ẹ̀ni, wọ́n dẹrẹ́ nù. wọ́n dẹrẹ́ ni. Yóò lọ wọn Nàìjíríà. wọ́n ní kí tí o fẹ́ jáde kẹ́ni méjì dúró láti bẹ̀rẹ̀. Wọ́n rọ lẹ́gbẹ̀ẹ́ oṣù lẹ́gbẹ̀ẹ́ oṣù ni. ìpìlẹ̀ lù tó mì. Ṣíṣe mọ́ bá ṣubú ni. ìpìlẹ̀ pẹ̀lú tó mì. قلت قولي مسني سكيب طيب عقليا. nígbà wọn dáa jòkó kalẹ̀ sí bàbá ọlọ́gbà. Gbogbo àwọn tó dùn kókè ní sáyẹ̀ yìí ní àmì ọba àgbàdì ọlọ́run. tó bá yẹ pé èmi ni wọ́n ní. Bàbá ìpín mi ni wọ́n ní. nǹkan méjì ni bá sáré. Ìpín méjì ni ìbásáré o. Bàbá ìpín mi ni wọ́n ní. àtòbìnrin. Àtòbìnrin wa, àtòkùnrin wa. àtàjálàfà. Àtàjálà fà. Ìkan méjì tó bá ìpín mi ni wọ́n ní ìkan méjì ni ìbásáré o. àwọn ẹni máa wọlé máa fún alága. Fún alága torí ọlọ́run. bá sáré nǹkan méjì ni. Ìbásáré ìkan méjì ni. alákọ̀ọ́kọ́ bọ́ọ̀ ní irú ilé yóò ṣe yọnu lé wa. Àkókò yẹn ti ìbásá pé báwo ni irú eléyìí irú bàbá mi ọlọ́run ni ó ti jọ nílé wa. Eré àkọ́kọ́ nù. ó dábẹ́ ní tẹ́wọ́ lùtọ́ àbá pé àwọn tó ń bí irú àfọ́ àmì ọlọ́run pé kí ni wọ́n ṣe fọ́lọ́n tó fẹ́lẹ́. Àbá bí bàbá lórí ọba àti ìjọba lórí ọ̀fẹ́. ọlọ́run ìṣòro rẹ̀ bẹ́ẹ̀ o. ẹ máa fún àwọn bàbá mi lága nítorí ọlọ́run. Ọba wa kì í ṣe ọba lórí ọ̀fẹ́ o. وما مسني Àbá bí bàbá àti ọmọ tó wọ́n kọ́
lónìí tí wọ́n ṣe fún náà. Bàbá ní wọ́n làwọn ò ṣe nǹkan kan fọ́lọ́ ẹ̀yin lẹ́ẹ̀ máa ń tẹ̀ ṣe. Bẹ́ẹ̀ni. Ẹ gbọ́dọ̀ má ṣe nǹkan fọ́lọ́ ń kórìí báyìí. Ọlọ́run yóò mọ̀ pé ṣe gan. Bàbá tó bí mi wèrè tí bàbá ṣe é fi ṣe kí n tó dan tí mo dà yìí kò kéré. Nígbà tí a bá kan ní kí n má tọ́jú ọ̀la bàbá mi náà mo náà kàdà tẹ́lẹ̀ pé ìdàgbà ni bá mọ tí bá sọ fún mi. Èmi nìkan ni mo lọ $500 látà bá ṣáàdà Amẹ́ríkà sílẹ̀ kan ní 1998 ṣé àtàdá nàkíwò àti $500 ní wa àwa táyé nílò ní òtún mẹ́wàá. Inú ọgọ́rùn-ún márùn-ún kò máa bẹ̀rù tó ní wájú pé torí mo Amẹ́ríkà sí ní akẹ́ mọ́ lọ́dún sọ jù wá lọ. Ustaz ni wọ́n ní mọ́sálásí àtàlíyàwó. Lọ́gbà wọn ti lè kéwù. Ilé kéwù ni wọ́n gbà mí sí wọ́n yà mọ̀ dáná. Wọ́n kí àwọn ẹni wọ́n sì. Ọ̀fẹ́ kọ́ bàbá náà bẹ ní ṣé o ṣe yẹ wá sọ ọmọ bàbá ṣe àbẹ̀rẹ̀ òfò lábàá pupa yìí tó kọ́ sí òjẹ̀mí lè kéwù ọmọdá wọ́n bímọ kan ọmọdá ìbánu sí ẹni fẹ́ dàpọ̀ lẹ́yìn nìsín wọ́n wá gbé bàbá ṣe yẹ wá Ìlú wo? ní fọ̀ bàbá ṣe yẹ wá sọ fún tí àbúrò òfò wa ni wọ́n ní bàbá kan bẹ̀rẹ̀ àdúgbò tí ẹ̀ máa fẹ́ ṣe wá sí àkókò sọ fún ọmọ wa débẹ̀ tí o ṣe wá ní mọ́ṣá ó sọ bàbá yẹn wá jáde wá pé kí ni wọ́n ti ń gbẹ̀ ẹ́ ó máa bàjẹ́ o. Bàbá ṣe wá pé bàbá tẹ̀lé pé mo sọ dí ìfọ́ létí kan. Bàbá mi wá fọ mẹ́ta ní àpò làlùbáríkà. Abẹ́tún ní tìbí sí ni bàbá tún fọ méjì. Bàbá mi orí òsọ̀rọ̀ orí òbèrè nífọ̀. Sísè láàmú fún ìwà tó láì. Wà á sọ pé látẹ̀lé tí a yóò fi yé jáyé ọmọ rẹ̀ ni kó máa jẹ́ ìmọ̀mọ̀ dáadáa. Làwọn tí ṣe fi jẹ́ ìmọ̀mọ̀ ní káwọ́dà. Ṣéṣe àdá àti wákàtí kọ́lá wà yálẹ̀ òbí. Àwọn àmì Ọlọ́run. Bàbá mi Ọlọ́run. Ẹ̀ka ìjòkó ti. Ẹ̀dá tọ́jú ọ̀rọ̀. Ọ̀rọ̀ kìíní ni mo sọ fún yín. Ọ̀rọ̀ part 1 lẹ́gbọ̀n. Ọ̀rọ̀ ń bọ̀ nú ọ̀rọ̀. Ọ̀rọ̀ ń bọ̀ nú ọ̀rọ̀ o. Ọ̀rọ̀ sì bọ̀ nú ọ̀rọ̀. Ọ̀rọ̀ sì bọ̀ nínú ọ̀rọ̀ ni o. Ṣé díẹ̀ nú ọ̀rọ̀. Àti èsè díẹ̀ nú ọ̀rọ̀. Kò sí ní súwa. Ó di alẹ́ kọ́lọ́ bẹ̀rẹ̀ látọ́ mọ̀ pẹ́lú mú dání. Àwẹ̀ ti dé. Ànùká ẹni tó mọ̀ bẹ̀rẹ̀ dání. Ó délẹ̀. Fàájì ni ó jẹ lọ́sàn-án. Adẹ́rù ni ó di lálẹ́. Padà di ẹrù. Ọ̀rọ̀ pọ̀ bá dá àwọn mí báyìí. Gbogbo ọjọ́ ń bẹ láyé yìí. Àǹfààní kejì tí mo fẹ́ kẹ́ lọ mú. Àǹfààní ẹlẹ́kẹ̀ẹ́ náà bá fẹ́ kẹ́ mú. Ẹ gbọ́dọ̀ fi àfa lẹ́ o. Ẹ má fi bàbá mi ọlọ́lẹ̀ o. Kẹ́kọ̀ọ́ máa ríran rí lọ́wọ́ káṣíwò ní bá ṣe ìgbà mọ̀kọ́. Ṣé kò ní ṣe ìbúkà àfa tiẹ̀ mọ́ àkàtà ánì wọ̀dé ìsà ṣe ìbúkà mọ́ ń sẹ̀mí ìtàn ìdẹ̀wò. Àfa tiẹ̀ lẹni tó ń gba nǹkan lọ́dọ̀ ẹ̀yẹ dàrẹ́kì ẹ̀kẹ́ ìdòkó ti bàbá yìí. À ń tọ́ wà ń tajà àǹfààní ẹ̀bí lọ. Ẹ wá bàbá yá tí wọ́n láti lọ́dọ̀ mi 100,000. Ìyá kan tí 100,000. 100 ni àti iná tẹ̀lé 100,000 ní. Allahu Akbar. Àìlè náà ni wàhálà. Àìlè náà rárá ni wàhálà. Ẹ̀yin náà ìpamọ́ yín ká kúrò bí ma. Lágbájá làkàtà ìwọ mú búlọ̀kù márùn. Ẹ̀yin tẹ́ bí mo márùn búlọ̀kù márùn búlọ̀kù ogún. Bàbá mi ọlọ́run gbogbo ọmọ tí mo bí búlọ̀kù mọ́ rẹ̀. Mọ́sálásí. Ẹ wá wo bá yín àwọn yóò ti padà. Bàbá tẹ̀mí là dẹ́bì. Òun ló ṣe dáwà lọ ìlú kan kẹ́ńpẹ̀ ní sojú olú ní kọjá àbàlá. Ìyá tó bí ọba sọjọ́ ń dáko mẹ́. Ẹni mo rí ilé tẹ́yìn náà fẹ́ ṣe lára bá. Ó wá gbé àmù síbi díkò. Bàbá táyì dáná ni wá rí àgé, wọ́n rí àmù, wọ́n fẹ́ ṣàbàlá àwọn ọmọ tó ní. Wọ́n wá sí ó bá ṣe máa ń dún lóko. Ẹni tó ní oko wá jáde, wọ́n ní kí ló fẹ́ ṣàbàlá. Àyà ẹni kìrìsìtẹ́nì làwọn o, ṣùgbọ́n àwọn fẹ́ràn ẹlẹ́sìn mùsùlùmí. Ó gbà kó fi ṣàbàlá. Bàbá táyì dáná ni wá fún mi náà ṣàbàlá. Ó bí ọmọ tí gbogbo ayé ó sè. La ilaha illallah. Ọmọ tí gbogbo ayé ó bẹ̀rẹ̀ sí. Kẹ́yìn náà lè bí ọmọ tí gbogbo ayé ó sè. Àbíkẹ́ tẹ̀lé ẹni tọ́lọ̀ ní káyé tẹ̀lé. Gbogbo àtàwọn àjò kó kalẹ̀ síbẹ̀. Àbáyé àwọn náà bàbá ṣé o jáde àmì ọlọ́run. Gbogbo ayé sẹ́yìn. Bá mú mi wá. Àbáyé àbọ̀. ما بين الورى $500 náà ni wọ́n fi ẹyọ kan. Ṣé Mùkútàrù ni kókó kọ́ rà? Sheikh Mukhtar. Wà á mú fún ọba ṣé Mùkútàrù. Kò má gba bàbá kan rẹ̀ lọ́wọ́ kálukú wọn. Ẹ tí bàbá ti fún 500. Máa bá mi bá lọ́wọ́ padà. Tàbí gbogbo. Kò ní omi tí a máa ń fún yàn ní ojú àgbẹ̀. Wọ́n yìí fún ẹ o. Bí bá ti mú ọ síwájú, ẹni tí ó bá gbowó dà. Ilé yóò ṣe bó ti wọ́n tẹ o. Máa mú wa. Ó mí àmì. Ẹ̀wọ́ 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 ṣé
Sọ́ọ̀rì